وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. نعم حسبك بارك الله فيك. يا أيها الناس إبراهيم مدوا الواجب ọmọ náà béèrè ni sọrí gbólóhùn yá ọ̀tọ̀ ni ayé ọ̀tọ̀ ni àmọ́ bá ṣe máa ń kọ́ ní Kùránì wọ́n máa ń kọ́ papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so mọ́dù kí ni mọ́dù jáìz kò ní ṣé tí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ayé gbólóhùn kan ni yá gbólóhùn kan lọ́tọ̀ wọ́n àjọ wà. Now annasu afáàpẹ́ kí ni annasu ń bẹ̀? Annasu ṣé kọmọríyà ni àbí ṣẹmsíyà? Naam kọmọríyà ṣẹmsíyà ni ìzóbi ń jẹ́ ṣẹmsíyà bọ́ sí ń pè shams tí shams bá ti ní alif lam ẹni sọ pé al-shams kí lẹ́ sọ ash-shams so bí annasu náà ṣe rí ẹ ti al-ardu ńkọ́ ẹ̀gbá kí ni al-ardu kọmọríyà kí wá ní ìdájọ́ ẹ̀ nínú tajwid bó lẹ́sì pronounce ìdájọ́ kọmọríyà bó lẹ́sì sọ̀dájọ́ ẹ̀kà ní kọmọríyà al-izharu kí ni izharu lámìl kọmọríyà izharu lámìl kọmọríyà ti ṣàmsíyà nǹkan bó lẹ́sì pé idghamu lámì ṣàmsíyà Allah subhanahu wa ta'ala ọba tó tóbi ni ó gbé ọ̀rọ̀ yìí ní àyà 20 àkọ́kọ́ ó pín gbogbo ayé sí mẹ́ta múmìnì àti gẹ̀ǹfẹ̀rí àwọn nìpín tó jẹ́ pọ́n jẹ́ ojú àti ìdàkejì ẹ̀ tó hàn sí gbogbo ayé èyí tí ó wá jẹ́ pé ní dàrúdàpọ̀ yóò mọ wà fún àtúnṣe pé òun nìkan ló mọ̀ òun náà ni mùnáfíkì wá fi sí kẹta ó fi ṣe kí ni ó fi ṣe kẹta ń mọ̀ wá ṣe gbogbo àlàyé ìtàn níbi àlàyé yìí ó jẹ́ ká mọ̀ pé gẹ̀ǹfẹ̀rí mùmínì wọ́n lérè ǹjẹ tó pọ̀ lọ́dọ̀ Allah gẹ̀ǹfẹ̀rí àwọn náà ní èrè ǹjẹ ìyà títí wọn bẹ́ẹ̀ náà ni mùnáfíkì gbàtọ́lọ̀ wá sọ gbé ilé ìtàn ó wá ṣe kí ni ó wá fẹ́ ṣe wáàsí fún wa
ó ṣe kí ni ó fẹ́ ṣe wáàsí fún wa ká mú poro tó mọ́ o tó fi wá sọ pé yá ayyuhan nasu ẹ̀yin èèyàn u'budu rabbakum ẹ̀sìn olúwa yín ẹ̀sìn olúwa yín ṣẹ́rí àyà yìí ìpìlẹ̀ tàwíìdì gangan òun ni ẹ̀sìn olúwa yín alladhi khalaqakum ètò sọ pé ó dá yín walladhina kí ni o min qablikum àtàwọn tó ṣáájú la'allakum tattaqun ẹ lè jẹ́ ní tí ó páyà Allah u'budu tó fi bẹ̀rẹ̀ yẹn àwọn àfáà sọ pé u'budu gbogbo ibi tẹ́ bá ti rí ẹ jọ́sìn fún nínú Kùránì kí ni túmọ̀ rẹ̀ wàhídù ẹ ṣe Allah lọ́kan gbogbo jọ́sìn yín ẹ darí ẹ̀ fún Allah nìkan rabbakum olúwa yín kí ni túmọ̀ rabb khaliqu raziqu mumitu muhyi almudabbir ẹni tó dá ẹni tó ń pa wá ẹni tó ń yè wá ẹni tí ń ṣèpèsè jíjẹ múmu fún wa àti níná àti lílò bákan náà ẹni tí ń darí gbogbo àlámọ̀rí wa ìtumọ̀ rọ́bù ṣẹ́gá àti rí ẹjọ́sìn àti rí rọ́bù ẹwọ méjèèjì bákan náà rọ́bù yẹn ń kọ́ kí ni rọ́bù yẹn orúkọ kan ní orúkọ Allah ni naam arọ́b tàwíìdì mẹ́tẹ̀ẹ̀ta pín àbí òpin ó pé nínú àyà kan lẹ́fi ní ìpínlẹ̀ tàwíìdì gangan òní àyà ìpínlẹ̀ tàwíìdì ìtumọ̀ u'budu rabbakum gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas sọ pé wahidu rabbakum ẹ ṣe olúwa yín ní ọ̀kan ẹ̀rì Tabari so Mujahid ló sọ pé gbogbo bí tẹ́ bá ti rí u'budu ní Kùránì kí ni túmọ̀ rẹ̀ wahidu ẹ ṣe lọ́kan Qatada ni àkọ́kọ́ àṣẹ tó ń bẹ nínú Kùránì òun náà ni pé jọ́sìn fún Allah àkọ́kọ́ kíkọ̀ tí ń bẹ nínú Kùránì òun náà ni pé ẹ má bá láwọ̀ orogún àwọn gẹ̀ǹfèrí tán ṣáájú mọ̀ pé Allah ló dá gbogbo nǹkan òun ló dá gbogbo nǹkan ṣùgbọ́n níbi ìjọsìn náà ń darí ìjọsìn fún nǹkan mi tó yàtọ̀ sí Allah àwọn gẹ̀ǹfèrí mọ̀ láwọn gẹ̀ǹfèrí Kùrẹ́ṣì táà nẹ́bí kọ́kọ́ jíṣẹ́ fún tíṣẹ́ wá tó wá tọ̀ tó sàn délẹ̀ wọ́n mọ̀ ní u'budu rabbakum ẹ̀sìn olúwa yín ẹ̀yin èèyàn àtàlìjẹ̀nú àwọn náàsù tẹ́ bá ti rí náàsù tẹ́ẹ̀ ti rí jínù ń bẹ̀ àwọn méjèèjì náà bá sọ̀rọ̀ àtèèyàn èèyàn nínú ọmọ ànẹ́bì Ádámà àtèèyàn nínú kíni àwọn àlìjẹ̀nú àtàwọn èèyàn àtàlìjẹ̀nú ẹ jọ́sìn fún olúwa yín ẹ ṣe Allah lọ́kan àtàwọn tó ṣáájú yín èyí tó ṣe pé rabbakum báǹkà rárá yà kọ́kọ́ u'budu rabbakum يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون ẹ̀sìn olúwa yín tó dá yín ẹ̀yin èèyàn nínú tani nínú ọmọ ànábì Ádámà àti èèyàn náà àlìjẹ̀nú ẹ̀sìn olúwa yín ètò ṣe pé ó dá yín àtàwọn tán ṣáájú yín ẹ̀yin nìkan kọ́ ó ti dáwọn kan ṣáájú kẹ́lì jẹ́ni tó páyà náà àwọn èèyàn tí Allah bá sọ̀rọ̀ yìí tí Allah sì rán òjíṣẹ́ sí tí ń jẹ́ ànábì wa Muhammad sàṣà gbogbo àlùmọ̀ gbẹ̀yìn àwọn àlùmọ̀ tó ṣáájú náà ta ló dá wọn Allah náà ló dá wọn tó wá rán òjíṣẹ́ sí wọn ó rán òjíṣẹ́ sí àwọn náà tá a bá ń jọ́sìn fún Allah ká lè ṣe kí ni o ká lè ṣọ́ra kúrò níbi tí ó sọ wá dọmọ náà ká lè ṣọ́ra kúrò níbi kí ni o tí ó sọ wá dọmọ náà kí Allah mọ̀ ṣe wá ní ọmọ náà àwọn tí wọ́n ṣáájú Ànábì Adam alayhi salam ó ní ọmọ ènìyàn àkọ́kọ́ tí Allah dá ó sì fọwọ́ ẹ̀ dá pẹ̀lú bó ṣe tó ní títóbi Allah fọwọ́ rẹ̀ dá ọwọ́ rẹ̀ sì jọwọ́ wa gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹsẹ̀ Allah ò jẹ́sẹ̀ wa eléyìí làlàyé àwọn àfà ojú rẹ̀ ò jọ ojú wa ẹ sì lè pààrọ̀ rẹ̀ ẹ lè sọ pé ojú rẹ̀ ìṣọ́ ni
ọwọ́ rẹ̀ èròǹgbà ni, ẹsẹ̀ rẹ̀ ẹ̀rín rẹ̀ ìyọ́nú ni, ẹ fi kalẹ̀ ni, ṣùgbọ́n bó ṣe tọ́ sí títóbi Allah. Allah dá ń gbò wá dá, ó wá ní káwà mọ́ gbàtọ̀ jáde bó ṣe sọ ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àyà. Thumma ja'ala naslahu min sulalatin min ma'in mahin, àrọ́mọdọ́mọ rẹ̀ ó wá fi sínú àtọ̀, ó ní ká mọ́ gbàtọ̀ jáde. Àyà kan. tó Allah subhanahu wa ta'ala tó wá dá àtọ̀ yìí, ó ti dá gbogbo aga tó ṣe pé kó tó dípa délé ayé ó ti wá gbogbo wa jáde kúrò lẹ́yìn bàbá wa, tó sì béèrè àwọn ìbéèrè lọ́wọ́, alastu bi rabbikum, ṣé mi ń ṣe olúwa yìí ni, tí gbogbo á ti ní bẹ́ẹ̀ ni ìwọ lolúwa wa, gbogbo alámọ̀ olúwa kó tó dípa délé ayé. Ẹ sì rí pé gbogbo ẹ̀sìn àtàwọn olóòṣà àwọn kìrìsìtẹ́nì gbogbo wọn gbà pé ibo ni Allah wà, sánmà, gbogbo wa àtẹranko àtàlìjẹ̀nú gbogbo alágbà pé Allah wà. Níbo ló wà? Ó wà ní sánmà. Àwọn Kírísítọ̀ ní bàbá lókè, bàbá lókè, wọ́n sàgbà pé òkè ló wà, tó ti kókò bí wọn tán fún bàbá. Àwọn tátú ni àwọn babaláwo, wọ́n ní elédùà òsà òkè, lẹ́nu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wọn lọ́hùn, òsà òkè, Allah ni òsà. Wọ́n sọ Allah di ẹ̀dá, ẹ̀dá ni òsà. Ẹ̀dá ìgan ọ̀dọ̀ wa làlá gbégbà, ọ̀dọ̀ wa ló gbé kí ni gbà ọ̀, àwa la dá, àwa la fọwọ́ wa ṣe, àwa la fọwọ́ wa ṣe, tí Allah ti kádàrá pé ọmọ ànábì Ádámà tí ò ní gbọ́rọ̀ yóò ṣe kí ni o, yóò gbé ère, tí ère yẹn ó sì máa jẹ́ òsà. Allah ló dá wa subhanahu wa ta'ala, àtàwọn tán ṣáájú wa, ó sì ráwọn ànábì sí wọn, ó ní ká lè jẹ́ ni tí ó páyà Allah. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. Allah sọ pé yá ayyuhan nas, ẹ̀yin tẹ́ nígbàgbọ́, ẹ̀yin èèyàn, u'budu rabbakum, ẹ̀sìn olúwa yín, èyí tó sọ pé ó dá yín àtàwọn tó ṣáájú yín. Tẹ́lẹ̀ jẹ́ ni tí ó páyà olúwa wo ni, èyí tó ṣe pé ja'ala lakumul arda firasha, ó ṣe ilẹ̀ ní tí ó jẹ́ ìtẹ́ fún yín, ó ṣe ilẹ̀ ní tó jẹ́ kí ni o, tó jẹ́ ìtẹ́ fún yín. Was-samaa bina'an, tó sì ṣe sámà ní mímọ, òkè sámà wà, ilẹ̀ ní ilẹ̀ wà. Wa anzala minas samai, ó sì ń sọ láti sámà, ma'an, omi. Fa akhraja bihi minas thamarati rizqan lakum, tí sì mú jáde fún yín láti sánmà kí ni o, rizq, jíjẹ, múmu, níná àti kí ni lílò, gbogbo ẹ̀ ní mú jáde láti sánmà. Kí ló tẹ̀lé? Fala taj'alu lillahi andada, ká tó lọ bẹ̀. Ẹ rí pé in tó tẹ̀lé, torí pé in tó tẹ̀lé alladhi, ó so ọ̀rọ̀ tí ń bọ̀ wá, rabbakumul ladhi khalaqakum alladhi ja'ala lakum, ṣó tí wà nísìn, ó ń so ọ̀rọ̀ yìí mọ́ Allah, àwọn iṣẹ́ Allah, àwọn iṣẹ́ tó ṣe. Àyà tó tẹ̀lé náà ó kalẹ̀ wọnú rububiyya lọ ní tányányá, rububiyya ó wọnú ẹ̀ tányányá. Kí ni rububiyya? Wọn náà ní ká fi rinlẹ̀ Allah ló dá gbogbo wa, Allah ló ṣẹ̀dá wa, Allah ló kápá gbogbo nǹkan, òun sì ní ṣe pèsè, òun ní ṣe jíjẹ, òun ní ṣe múmu, òun ní ṣe níná, òun ní ṣe lílò, gbogbo ara ẹ̀dá Allah ni. Àtọ̀ rẹ̀ tọ́ ọ̀dà, àwọn sáyẹ́ntìsì ní àtọ̀ mélòó?
ní millions of àtọ̀ ló máa ń dà lẹ́ẹ̀kan náà. Wọ́n ní àtọ̀ yìí ó lè ṣe kí ni o tó bá ti dá èyí tó dà lẹ́ẹ̀kan kó o tó rójú ráyè kó o tó fẹsẹ̀ wálẹ̀ padà yóò tójọ́ mélòó kan sí méje náà pé àbí nǹkan. Ẹlágbẹ̀ta tó ṣe ń jọ́ kejì ńkọ́, ìta ṣe ń jọ́ kẹta ńkọ́, ìta ṣe ń jọ́ kẹrin ńkọ́, ẹ̀ dáhùn. Ìgbó láti fẹ́ ṣèyún ẹni tó ṣe tàkọ́kọ́ tó tún ṣe kejì ńkọ́ tó ṣe kẹta kò sì kú. Àwọn nǹkan míì wà ṣe pé akàfojú dáa ni ó ju ọpọlọ wa lọ. Ọlọ́run sọ nínú Suratul Waqi'a wọ́n ní afara'aytum ma tumnun ẹ̀rí ń tẹ́ ń dà látọ̀ antum takhluqunahu sẹ́yìn ilẹ̀ ń dà ní am nahnul khaliqun àbáwà ṣe ti rí kó ju agbára lọ náà ó jù lọ àbí òjù lọ. Nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí wò ó tán ń ṣàgbéyẹ̀wò rẹ̀ wọ́n rò pé ara wa ní í ṣe, wọ́n ti gbàgbé pé ẹni tó dá wa wọ́n náà lo prógrámù ara ní òdá ni o yóò sẹ̀ tún dá èyí tó dá ní ó tún kó síbẹ̀ ni o kò sáàsì tó kàn wá ẹ̀rọ àfikalẹ̀ báwọn nǹkan kò sì ṣẹlẹ̀ sẹ́nì kankan látijọ́ tó ti ń dá tọ̀ lẹ́ẹ̀mẹrin lójúmọ́ yóò tún darú ẹ̀ lọ́la tí nǹkan kan ṣẹlẹ̀ kò sí nǹkan kan àwọn alátọ̀ ọ̀tán kò tán ó ti sọ pé òun lòún dá àtọ̀ yẹn tó bá tún dá àtọ̀ yẹn tán tí àtọ̀ bá pàdé àtọ̀ ìyá nínú ìyá kí ni ó ṣẹlẹ̀ náà yóò dọmọ kí ni ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn yakhluqukum Suratu Zumar fi butuni ummahatikum ń dá yín nínú ìyá yín ìtún dá wa khalqan min ba'di khalqin fi dhulumati thalath ní ẹ̀dá kan lẹ́yìn ẹ̀dá kan ìtún dá wa lọ. Ilé ìtumọ̀ sí pé in tí Allah subhanahu wa ta'ala sọ ní Suratu Rahman kulla yawmin huwa fi sha'n ojoojúmọ́ ló wà nù sí sí Allah ò dáwọ́ dúró ojoojúmọ́ ní ṣe nǹkan ojoojúmọ́ ní ṣe kí ni o ṣe nǹkan nínú àmìlẹ̀ tó rárá nínú iṣẹ́ tí Allah ṣe yóò mọ̀ gbá àwọn kan ga yóò ṣe kí ni o mọ̀ àwọn kan lẹ̀ ojoojúmọ́ ni ló jẹ́ pé la ta'khudhuhu sinatun wala nawm kò lè tó gbé kò sì lè sùn tó bá fi lè ṣe gbogbo ètò ayé ó dàrú ta ni ó bá ṣiṣẹ́ rẹ̀ kò sẹ́ni tó tó bẹ̀ tí ó ṣe òun náà ní ṣiṣẹ́ rẹ̀. Olúwa yìí òun ló tọ́ sí ìjọsìn lónìí kan ilẹ̀ tó dá fún wa kò dá lásán ó dá rìsìkì ń bẹ̀ ó sì tó dálẹ̀ yìí kó tó dáa ló ti dálẹ̀ ìjọ méjì gbáko ló fi dá kẹ́ bó sì sọ ní Suratul Fussilat qul a innakum sọ fún ọ pé sẹ́yìn ni a innakum kí ni qul a innakum ẹ máa mọ́ àyàn wa qul a innakum kí ni Suratu Zumar Suratu Fussilat péjì àkọ́kọ́ kẹtò délẹ̀ qul a innakum la takfurun sọ pé sẹ́yìn lẹ́ẹ̀mọ̀ sàì nígbàgbọ́ billadhi khalaqal arda pẹ̀lú ẹni tó dá ilẹ̀ fi yawmayni ìjọ méjì ló fi dá wa taj'aluna lahu andada tẹ́ wọ́n bá awórogún dhalika rabbul alamin eléyìí ni olúwa olùtọ́jú olùpèsè fún gbogbo àgbáyé ìjọ méjìlá láàfidà wa ja'ala fiha rawasiya min fawqiha ó wá fi àwọn òkè ṣèkànlé lórí ẹjá sáré tó fòfò sí látilẹ̀ à ń padà bọ̀ nínú Suratu Anbiya ó sọ pé ó ló ń fi òkè ṣèkà nílẹ̀ antamida bikum kílẹ̀ mọ́mọ́ fi ó fi ṣèkà ẹjá padà sí Fussilat ó ní wa ja'ala fiha rawasiya min fawqiha ó wá fi àwọn òkè ṣèkà lókè wa qaddara fiha ó sì pè gbogbo tí ó mọ̀ bẹ́ẹ̀ wa baraka fiha ó fi àlùbáríkà sílẹ̀ ó ṣe kí ni ó fi àlùbáríkà sílẹ̀ tẹ́ bá fi wóró àgbàdo kan sí kí ni ó fi jáde àìmọye sùkú wóró àgbàdo kan àìmọye sùkú tí ń jẹ́ àlùbáríkà nù. àwọn jọ̀hún àwọn sàhábà ọlọ́run fi àlùbáríkà sáyé wọn àbẹ́ẹ̀mọ̀ ó fi àlùbáríkà sí
wọ́n súnmọ́ Ọlọ́run wọ́n ń ṣe tààlà àlùbáríkà wa. Ó wà ní Uthman tí ń darí gbogbo àlámọ̀rí gbogbo mùsùlùmí. Madina, Makkah, Basra, Iraq, Madina, Makkah, Iraq, naam, ọmọ muwa Sham, tẹ́bà mọ́ Sham ló di Lebanon lé ní ara Sham náà ti yọ Palestine, kọ́lọ̀ndà padà sọ́wọ́n mùsùlùmí. Ara Sham náà ti yọ Jordan, ara Sham náà ti yọ Syria. Nígbà ń kọ́ntírì kan ní sáà ti dárúkọ Sham. Misra, Egypt ní ń tukọ̀ gbogbo Áfíríkà tó gba Islam, gbogbo abẹ́rẹ̀ ló wà. Naam, gbogbo oríkùsùlẹ̀ Lárúbáwá, Najidu ń bẹ́ẹ̀, Sihama ń bẹ́ẹ̀, Arudu ń bẹ́ẹ̀, gbogbo wọn ta ní darí ẹ̀? Osman yìí yóò wà ká òdìdí Kùránì kan lójúmọ́. Àlùbáríkà wáyé rẹ̀ ni. Osman tó ní business, Osman gbowó oṣù, Abakar gbowó oṣù, ìgbà tó fẹ́ kú ó ṣe kíni ó dá padà, oníkan lọ ta lè nǹkan ó dá padà, kò fẹ́ gbowó oṣù. Ó jí láàárọ̀ ó lọ sí bùsọ̀ òun, ó fẹ́ lọ ṣòwò rẹ̀. Wọ́n ní tán bá gbẹ́jọ́ wá nígbà yẹn, olórí òun náà ni ó dájọ́, òun náà ni ó kírun òun ní gbogbo ẹ̀. Tán bá wá gbẹ́jọ́ wá, ta ni ó dájọ́? Jòkó ká mọ́ fún ọ ló ní owó mùsùlùmí ní tó jẹ́ kó oṣù bẹ̀rẹ̀ nù ló wá jókòó wá gbà. Ngbò fẹ́ kú ó ní ilẹ̀ ń báyìí ká lọ tà ká dóhùn padà. Umaru ò dá tiẹ̀ padà, aláàlì rẹ̀ ni, kò lówó tó Abakar wá Abakar tó Khadija náà tó fi gbẹ́sìn dúró. Allah subhanahu wa ta'ala kó ṣàánà lólówó tí ó máa ná sójú ọ̀nà Allah, kó ṣe wá ní olówó tí ó máa dúpẹ́, kó ṣe wá ní olówó tí ó fi páyà Allah, kó ṣe wá ní olówó tí yóò jẹ́ okùnfà fún tá fi wà Jánnà. Abakar náwó nẹ́mì, ó padà dáwò padà. Osman ọ̀nàwà nẹni tí ó gbowó. Osman wá lè àtùpà iléeṣẹ́ kò nílò wòye yín. Tí Usman bá fẹ́ kọ nǹkan kalẹ̀ tó jẹ́ nǹkan ìjọba yóò lo àtùpà. Tó bá ti wá fẹ́ bá sọ̀rọ̀ tó bá fẹ́ bá Usman sọ̀rọ̀, ṣé mọ̀ pé inú súnnà yóò wojú rẹ̀, yóò sì fún ọ ní etí ìgbọ́rọ̀ pé kí lẹ̀ ń sọ, yóò lo àtùpà pa ni. Ẹnìtọ̀ kí ló tọ́ fi lo àtùpà pa? Pé àtùpà yìí dúkìá mùsùlùmí ni, tí n bá ti wá bọ́ sọ̀rọ̀ tó sì wà ní títàn, mò ń lo dúkìá wọn fún nǹkan mi ni mo fi pa. Nígbà tí ń ṣe iṣẹ́ wọn mọ́, èmi lọ fẹ́ rí, àbí nìkan lọ fẹ́ rí, èmi ni sọ́ndọ̀ vẹ́sọ̀ Osman bin Affan. Ẹgbà tó wá jẹ́ pé kò gbowó mùsùlùmí, ṣé kò sòwò rẹ̀? Náà wọ́n bá ń sòwò rẹ̀, ṣé kò mọ́ gba ààbọ̀? Wá kí ló ṣẹlẹ̀? Èló lẹ́ta mẹ́rọ ẹ̀ta, mo lẹ́ gbé lọ, mo lẹ́ gbé sí, mo lẹ́ ilé ọ̀la ibi lẹ́ gbé lọ, ẹlọ́ra ilé ẹ̀sẹ̀. Ṣé rò pé irú nǹkan báwọn ní máa ṣẹlẹ̀? Tó ń ti bẹ́ẹ̀ sẹ́, Usman ka Kùránì òdìdí. Àlùbáríkà wáyé àbí òwò? Ní ti ń jẹ́ àlùbáríkà ni. Ṣáà mọ́ ń wá àlùbáríkà lọ́dún èèyàn là á sí lọ ni. Ọlọ́wà fi àlùbáríkà sáyé wa. Bákan náà àyè tí Allah bá ní àlùbáríkà wa, àyè á wà lọ. Tó bá ti yẹ lẹ́yìn kò sí àfáà kò lè fowó ra àlùbáríkà fún ẹ̀sàn wá àlùbáríkà. Náà àfáà fi kórìíra wa ni wọ́n náà ń fọ́ kókò àtàwọn ẹ̀sàn wá àlùbáríkà. Ta ni ó fún àlùbáríkà? Al-barakatu minallah, hadith tó lálàáfíà, ọ̀dọ̀ Allah ni bárọ́kà wa. Tó bá fẹ́ bẹ̀ẹ̀ Allah fún alọ́ bẹ́ẹ̀, òdìgbà ọba gbówó tó fi bá bẹ̀. Ibi mas'ala wa, ǹjẹ́ a lè gbówó ta bá ṣàdúà fún wọn? Ta lè gbówó? Ta bá ti lè gbówó
tá bá ti gbowó pàǹsìn Allah pé ìdí táwọn fi ń sin Allah ní kíni à ń gbowó ni a gbowó tá bá ti gbowó torí pàǹsìn a lè gbowó àdúà a bẹ̀ Allah ni tá bá ti wá gbowó àdúà hùn a jẹ́ pé wọ́n lọ fẹ́ àdúà wa gbọ́dọ̀ gbà àwọn kan wà tó mọ́ takú tí yàn lọ́rùn mo sanwó ṣe mọ̀ pé nítọ̀hún ó yẹ kó náà bọ́ ọba ọ̀sàmí pé Allah kò gba àdúà ẹni náà irú àdúà tí Abbas ṣe nígbà tí ó fẹ́ bẹ lọ́hun òjò àwọn tani wọ́n ti síwájú Umar táwọn èèyàn máa ń ṣe àdísì ń tú pé ńgbà tí ànábì ń bẹ láyé a máa ń tì síwájú kó kírun fún wa láti wá òjò torí wọ́n mọ̀ pé àdúrà ànábì gbà ìgbà tí ó ti nísìn à ń ṣe tàwásùlù pẹ̀lú ẹ̀ ìtumọ̀ tàwásùlù bẹ̀rẹ̀ ni pé à ń tì ọ́ síwájú ọ̀dà tí ó bá ṣe ìtumọ̀ rẹ̀ ni pé ọlá Abbas náà fẹ́ fi tọrọ ẹ̀yin àfẹ́ olóde tẹ́ wọ́n ń fi ọlá tani tọrọ ọlá ànábì tó ti kú ajẹ́gbẹ́ ti yapa àwọn sàábà ẹ̀yin sọ pé ọlá ànábì ló tóbi ó sì ti kú ẹ̀ fi ń tọrọ àwọn sàábà sì mọ̀ pé ànábì tóbi wọ́n wá fọlá òkú rẹ̀ tọrọ wọ́n fọlá Abbas tọrọ sẹ́rẹ́gbó ti yàtọ̀ sẹ́rẹ́gbó ọlá kọ́ náà ń tọrọ wọ́n ń tì síwájú ni ẹ wá ní kí ló parí àdífin ẹ dákun ẹni kí ló parí àdífin ẹ dákun ẹni kí ló parí àdífin Abbas bá bọ́ síwájú ó máa kírun sẹ́tìrí pé ìtumọ̀ rẹ̀ ni pé a máa ń ti ànábì síwájú kó ṣàdúà ìwójò fún wa èsì máa ń bọ̀ so lénìí ìtumọ̀ rẹ̀ pé lónìí tí ó sí ànábì kí ni ó ṣẹlẹ̀ bá a bọ́ síwájú Abdullahi Abbas sì bọ́ síwájú ọ̀nkọ́ ànábì wọ́n mọ̀ pé gbígbàdúrà ń bẹ lẹ́nu ó sì ṣe àdúrà sí kí ni ó gbà kí ló dé tàn fi ànábì tọrọ Abbas ju ànábì lọ ni ìtumọ̀ sí rẹ̀ ni pé ẹni tó bá wà láyé tó wà láàyè a lè lọ bá táàní bá abẹ lọ́hùn tá a sì ń ran kan gbígbàdúrà ní ẹnu rẹ̀ ǹjẹ́ Abbas gbowó kò sí àdísì tó jẹ́ dọ̀if ọ̀sọ̀sọ̀ yìí kọ́ là ń sọ dọ̀if tó wá ní Abbas gbowó ká tó wá sọ̀sọ̀ yìí sọ̀tá Abbas ò bá ti gbowó a lè gbowó pa ṣàdúà fún náà a lè fún ọ lówó pọ̀ ṣàdúà fún ó yà bí òye àìgbowó àdúà sàárà àìjúwe sàárà asọ́njò ni so ti yé àìjúwe sàárà gbólóǹkan ni tó jẹ́ kí ni o mutlak tí ò lábà wọn àbúkẹ̀rí mọ́ náà wọlé ìnísì èmi sì ni ó tẹ́mẹ̀ fẹ́ fi ṣe sàárà lápẹjú mo sì rí pé kẹ̀kẹ́ tí àbúkẹ̀rí mọ́ ń gbé kiri ó ti darúgbó naam àti pé ẹni tó ti níyàwó méjì ọ̀rọ̀ rẹ̀ ti kọjá kẹ̀kẹ́ àbúkẹ̀rí mọ́ ẹgbówó yẹ lọ fi rọkọ̀ àbí kí rọkọ̀ kí n gbé fún ọ sẹ́rí sára hùn sẹ́nìkan ló júwe rẹ̀ fún mi báhùn mo kàwọ́ pé ní tábùkẹ̀rí mọ́ ní bùkátà sí ni mo dẹ̀ fún sàárà àfá Abdullahi ló jókòó ebi lè máa pa ká ní àsí lọ́sàáwẹ̀ èmi sì lówó tí mo fẹ́ fi ṣe sàárà ò ló kọsẹ́ kò lábà wọn àfá Abdullahi oúnjẹ ni ó ń fẹ́ mo sì lágbára mo wá rà fún tán kìí ṣe pé mo rà á lásán oúnjẹ tí ó tó jẹ ní ọ̀sẹ̀ tí ó ìdọ̀sẹ̀ tí ń bọ̀ kí mo tún ṣe sí mo tún rà sàárà nù àìsọ pé sàárà owó ni àìsọ pé sàárà aṣọ funfun ni àìsọ pé sàárà ìrèké ni àìsọ pé sàárà iyọ̀ ni ṣúgà ni àìsí sọ ẹnìkan tá lọ gbé sàárà fún afọ́jú lọ gbé fún adẹ́tẹ̀ lọ gbé fún sàárà tó jẹ́ sàárà ẹni tó bá ní bùkátà la máa ń gbé fún àwọn tá gbé sàárà àti zaka fún Ọlọ́run bá lékan láti sọ innama sadaqatu sàárà àti zaka lil fuqara fẹ́ni tí ò ní tó sì béèrè fakir kò ní ó yẹ kí ni o wal masakin àtẹni tí ò ní béèrè wal mu'allafati wa wal amilina alayha àtàwọn tán pín sàárà ń kiri. Sàárà àti zaka lil fuqara fẹ́ni tí ò ní tó sì béèrè fakir kò ní ó yẹ kí ni o wal masakin àtẹni tí ò ní tí ò ní béèrè wal mu'allafati wa wal amilina alayha àtàwọn tán pín sàárà ń kiri. Sàárà àti zaka lil fuqara fẹ́ni tí ò ní tó sì béèrè fakir kò ní ó yẹ kí ni o wal mu'allafati wa wal amilina alayha àtàwọn tán pín sàárà ń kiri.
o torí pé ó fẹ́ pín sàárà ò ní fún olówó epo náà ó fẹ́ pín sàárà ò ní fún ní àsìkò tó yẹ kó ń lọ wájẹ àti mú ó ní kó pín sàárà tí ó pín yìí wákàtí 6 ni ó fi pín kiri ìjọ náà ti fi jẹ ìmú rẹ̀ lẹ̀ ó wá ní kó náà ṣètò lọ mọ́tú láti ṣètò lọ fóònù náà òun náà lẹ́tọ̀ọ́ sí wàlkíní wàlùmọ́mí nínú àlẹ́ ọ̀kíní wàlùmọ́ alábẹ́tì kòlóòbù máa láwà fi sùn bí ní àtàwọn tí a ń fọkàn wọn mọ́ra tọ́sẹ̀ gbà Islam ẹ̀mí wọn ò lè gba ìṣòro ẹ̀mí wọn àlẹ́mí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí rẹ̀ tó bá sì ṣe kí ní wàlùmọ́ alábẹ́tì ẹni tá ń fa wọn mọ́ra tọ́sẹ̀ gbà Islam kìí ṣe nítorí owó ló fi gbà torí Allahu ló fi gbà ṣùgbọ́n a mọ̀ fàmàrà a sì mọ̀ sọ pé lọ ṣiṣẹ́ bóyá tí ní ń tà ẹ wá dá lókòwò míì okòwò míì tẹ́ wá dá yìí kò tí ì mọ̀ rí nǹkan bẹ̀ ẹ fàmàrà ẹ sì mọ̀ fún ní nǹkan dìgbà tí ó fi já sọ́nà àwọn èèyàn tí mọ̀ pé ń tajà mọ́ alẹ́fẹ̀ẹ́ tó lóògùn wọ́n fi rìkọ́ọ̀bì ẹni tí ó fẹ́ bọ́ lọ ẹrú ni mùsùlùmí ni ó sì jẹ́rú gbogbo àtàǹkà mùsùlùmí ni wọ́n ó wá tún jẹ́rú ẹrú tó wá jẹ́ kí ló ṣẹlẹ̀ sí ó fẹ́ bọ́kùn lọ́rùn ẹ̀ ló fẹ́ bọ́kùn ó fẹ́ rárá rẹ̀ lọ́dọ̀ ẹni tó ní olówó ẹ̀ ó wá ní bùkátà sówó òun náà tọ́ sí sàárà owó tẹ́ fún sàárà lẹ́ fi ṣe fún yóò wà lọ fẹ́ ni tó jẹ́ yóò àfi bọ́kùn lọ́rùn ẹrú yóò fi bọ́kùn ẹrú lọ́rùn ara rẹ̀ wẹ̀lkíní wẹ̀lgọ́rì mìíràn àtàwọn ẹni gbèsè Allah subhanahu wa ta'ala kó bá san gbèsè a lè fún yẹn gbèsè ń sára wa fi sabilillah àti sí ojú ọ̀nà Allah wa bini sabil àtẹni tí ń sẹ́rìn àjò tó wó tán lọ́wọ́ ẹ̀ faridatan min Allah tó bá jẹ́ zakani ọ̀ràn yẹn ni látọ̀dọ̀ Allah Allahu alimul hakim Allah lọ́ba tó nímọ̀ òun sì lọ́ba tó lọ́gbọ́n tó gbọ́n naam sàárà nù àmọ́wọ̀ wá ní ká ṣe sàárà ìwọ lọ gba sàárà wọ́n ní ká ṣe sàárà wọ́n ní ká lọ fáfọ́jú wọ́n ní ká ṣe sàárà irú nǹkan báyìí ní kẹ́ra kò sí wọ́n ní ká ṣe sàárà fún olòṣì tí ń béèrè nísìn sóúnjẹ náà ní ẹ fún naam sóúnjẹ ni in tó bá ní bùkátà sí ni ó lè jẹ ilé ó lè jọkọ̀ ó lè jẹ oúnjẹ ó lè jásọ irú ayà ń bẹ nínú Suratu Maida tí Allah sọ pé tahriru raqabatin min kiswatin min kíni nínú nǹkan tí èèyàn ń jẹ aw kiswatin àbásọ aw tahriru raqaba àbíkọ bọ́kùn lọ́rùn ẹrú náà ó yẹ àbí òye tálíkà ní aṣọ ló ní bùkátà sí dédé owó tí ń wọlé jíjẹ múmu ń lọ ṣùgbọ́n kò sásọ ṣe wọ́n wá takò wá lówó tálíkà mi owó ló kàn fẹ́ tẹ́ bá ti fún lówó yóò fi ṣe nǹkan nígbà tó wá bọ́ tó ní wàláì nǹkan le nǹkan wà lóko ó wà lóko tẹ́ bá rí ẹ̀gẹ́ tí mo gbìn ṣùgbọ́n àwọn ọlọ́kọ̀ wọ́n ń sá ilé wa púpọ̀ èmi náà á fẹ́ rọ̀kọ̀ kí n lè máa fi kẹ́gẹ́ mi nígbà tó bá wù mí torútorú bùkátà ti fẹ̀ lọ́rùn mi a máa ń lọ́jọ́ mẹ́ta tá ní rọ̀kọ̀ ọkọ̀ ò pọ̀ ní ìlú tiwa ń bí tó bá sì wá sàdédé wá náà ńkọ́ àwọn náà máa ń jẹ gbogbo èrè wa tálíkà ní àbí èsè tálíkà kí ni bùkátà rẹ̀ ọkọ̀ owó lọ fún ní ọkọ̀ lọ́rà fún ni ọba ara fún ọbùn ni tọ̀ tó dájú ni lónà bá mọ́ fi bí àbùkátà náà àìgbowó àdúà ibi tá ti lọ nù àìsí gbowó kí ni o sàárà ó yà bí òye Abbas ò gbowó Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kírun òjò kò gbowó tó sàdúà tó nawọ́ sókè kò gbowó àdúà tí ń ṣe lórí mímbàrí tí ó nà kàkan oríṣiríṣi ọwọ́ ló wà ó ṣẹ́gbọ́ ní nawọ́ ẹ lè nawọ́ díẹ̀ báyìí ẹ bá sàdúà ẹ lè nawọ́ táàmọ̀dá bí ayín gan
tẹ́ káwọ́ sókè gan ẹ sì lè nà káàkan àyè méjìlá mọ́ nà káàkan ọ̀ lè nà káàkan níbi tó bá wù ọ́ lórí mímbàrí ànábì ò ní tẹ́wọ́ ìka ni ó nà àfi tó bá jẹ́ irun kí ni òjò ìka kan ni tó bá ti gún mímbàrí tó bá fẹ́ ṣàdúrà yóò nà káàkan ní báyìí ó sì ń ṣàdúrà àdúrà ń sì mọ́ ń gbà bákan náà máa ń ṣe àtáyá ànábì ní kí náà ní a ṣe lórí àtáyá àti kùránì àtàdí kí náà ní a ṣe fa idha faragta tó bá kírun tán náwó ẹ̀ wa ila rabbika farghab sojú kòkòrò lọ wọ́n ní a náwó ká tó sojú kòkòrò náà ọwọ́ ò lẹ́ni ẹ̀nà kẹ́nà méjèèjì àbí lórí ìrun kẹ́nà kàkan ìkàkan náà ó ti gbọ́wọ́ sókè nù àdúrà ló ń ṣe tó bá ti wá nà ká yẹn farghab sojú kòkòrò lọ tó bá ti sọ gbogbo tó yẹ kó sọ ní àtáyá tán àtáyá ni àsàlátù fún ànábì ni ìwáṣọ rí kúrò bí aburú mẹ́rin ni tó bá ti sọ gbogbo yín tán wọn náà wá kó sádùá ìka rẹ̀ sì kí ni wọ́n sì nà ká yẹn ṣe wá gbọ́ pé ńgbà tá ànábì wá ṣe tán fún lówó náà ṣe gbọ́ pé ńgbà tá ànábì ṣe tán ní ti òjò yẹn tó náwó wọ́n fún lówó gbogbo àdúrà tó ṣe fáwọn sàhábà wọ́n fún lówó ànábì ò sì ní kẹ́ ṣe sàárà fún tẹ́ bá gbé sàárà wá yóò jẹ zaka ni kò kí ń jẹ ní tiẹ̀ àwa lè jẹ zaka ní tiwa àbí tó wá sí pé jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ kó ti lọ níjọ́ kan tó sọ fún Aisha radiyallahu anha pé kí ló wà nílẹ̀ wàrà tẹ́mọ̀ gbéra fún sàárà ni tó fi ní káàbùrù rà lọ pé àwọn tàníwá alùsùfà èèyàn bí 100 ó lé 100 wọ́n ní ká lọ pé wọ́n wá gbogbo wọn sì mú kí ni nǹkan ọ̀hún sàárà ni àbí ìṣe sàárà ni ǹjẹ́ ànábì ló fi nítọ̀ mọ́jẹ̀mú pé wàrà funfun ní ọ́fíìsì wàrà ewúrẹ́ wàrà gùntàn wàrà ràkúnmí wàrà màlúù só ló sọ ànábì kà délé ó sì bá nǹkan yìí ó délé ó sì bá náà ó yé àbí òye ṣe wà pẹ̀lú mi báyìí ṣó yé àbí òye ànábì ò fún ọmọ jẹ̀mú ó délé ga ló bá àwọn kan gbé kalẹ̀ ṣó ti sàárà àwọn ẹ̀tọ́ wá ń jẹ́ ìmáàmù tí wọ́n máa ń sanwó oṣù fún kọ́ta àgbà sí mọ́sálásí à ń gbowó ìbádà ṣẹ̀mọ̀ pé à ń sọ pé ẹ̀ lè gbowó ìbádà ẹ̀ lè gbowó à ń gbowó ìbádà náà ẹ̀ dáhùn mo láfi sí wọ́n ṣiṣẹ́ iṣẹ́ wọn náà ṣe ẹni tó ṣàdúrà náà ṣiṣẹ́ wọn náà ṣiṣẹ́ bó láti fẹ́ sí ó ti dàrú o ó ń kírun wákàtí 5 ṣé tí àwọn bá sanwó ṣé kò ní kírun yóò kírun náà yóò kí àbí ẹlòmí lè kí ṣé dandan ni náà dandan kọ́ owó tí ń gbà olòṣì ló ń ná tí ò bá jó lòṣì tí ń béèrè yóò jó lòṣì tí è sọ̀rọ̀ kìí ṣe dandan ni kó gbowó sọ́lọ̀ ní ó gbowó ni ǹgbà tí ń ká ẹ̀ntẹ́ fún zaka ó lẹ́fún mọ́mù iná wọ́n sọ̀dọ̀ kọ́ọ̀tù lílà yìí mọ̀ wal muadhdhinin só wí bẹ́ẹ̀ ìmámù wà láyé ànábì sallallahu alaihi wasallam ányàn mọ́mù óyé ó wà olòṣì ló náà ẹni tí ń ṣiṣẹ́ ìjọba Islam iṣẹ́ ìjọba Islam iṣẹ́ Ọlọ́run ni olòṣì ló náà oye olòṣì ẹni tí ìmámù àmírù mùmìní ẹni tí mójútó Baitul Mal olòṣì gbogbo wọn náà nígbàtẹ́ ti jẹ́ kí àmírù lọ bí iṣẹ́ tó tọ́ sí wà bí ò tọ́ sí ó ti dó lọ sí dáhùn ẹni tí ń gbowó zaka káàkiri Ọlọ́run ti ní kẹ́ fún wọn kàlẹ̀ dárúkọ náà ó yà bí òye ìmámù lè lọ ó lè bọ̀ kò sí wàhálà lé lórí ìmámù lè ṣe kí ni yóò kírun yóò sì kódà ibùsọ̀ rẹ̀ ó lè má jìnà sí mọ́sálásí
bí àwọn àbúkẹ̀rí máa wà yìí nísìn ibùsọ̀ owó jìnà sí mọ́sálásí bóyá sanwó fún wọn bí àbúkẹ̀rí máa ń sanwó fún yín ẹ wá kírun eléyìí túmọ̀ sí pé kì í ṣe dandan tábùkẹ̀rí máa bá lágbára táwọn bá lágbára ẹni tó ní mọ́sálásí tó bá lágbára tí ò bá lágbára mọ́sálásí ni ẹ mọ̀ sí náà sóyé kì í ṣe tábùkẹ̀rí máa ní wàá ní tó bá ti san báyìí fún mi ìkíkúkí ní mọ̀ kí fún yín ìníta pé àdúà tí mo ṣe ìní ṣe dáadáa torí pé àdúà wọn ò ní gbà o torí ẹyẹ tí ó gbàdúà ń fò olówó tí ẹ bá ti fún mi lówó àdúà yìí ò ní gbà enítọ̀ ń sẹ́lọ̀ ni kò sí gbígbàdúà lẹ́nu enítọ̀ ẹni tí gbígbàdúà ń bẹ lẹ́nu rẹ̀ gan ẹ̀yin ilẹ̀ mọ̀ wá kí tẹ́ bá sì rí ẹ ṣàdúà yóò ṣàdúà fún yín ó tán kódà tó bá rí pé ẹfẹ́ sọ òǹdè kan yóò yàrí fún yín yóò máa sọ̀rọ̀ sí èwo ló ṣí èwo náà dáradára ṣé ìwọ náà ò lè ṣe ni kìí ṣe pé inú rẹ̀ ó máa dùn owó ti dé láìsí alágbo láìsí alágbo láìsí eníṣẹ́ láìsí kọ́lékọ́lé ṣóyé yín àdúà àìgbowó àdúà àìsí gbowó òun àìgbowó òpèrún tán bá rí pólòsì ni wọ́n fún wa táà náà bá wá ní ń kọ́ àákọ́ bí Usmanu ṣe kọ́ ìmáàmù ni Usmanu náà radiyallahu anhu kí mo pé ìmáàmù ni Usman radiyallahu anhu òun kọ́ Abákàrí gbà ó ṣe kí ni Usmanu wulẹ̀ gbà ọ̀rọ̀ albarka láti lọ tá ń tú Suratul Fussilat ẹwà albarka tí ń bẹ láyé Usman bin Affan ó ní àmírù tí ń darí gbogbo àgbáyé ṣe rí láyé Umar ìdá méjì ìdá mẹ́ta àgbáyé ti kó sábẹ́ Islam tí ń lúwẹ̀ẹ́ láàrin àwọn tán gba Islam àtàwọn tán ń sanwó owó kíni owó orí ṣóyé yín ìgbà tí Usman dé ńkọ́ ó tẹ̀síwájú lórí tó wà nílẹ̀ ó yà bí òye ẹni tí ó wá jẹ́ àmírù fún gbogbo múmìnì àníṣẹ́ mọ́ ń ka Kùránì òdìdì kan tó bá fẹ́ ka yóò ka nǹkan kan ò sí ní ṣẹlẹ̀ tó bá fẹ́ ka yóò ka òdìdì kan yóò sì tún dá sí àlámọ̀rí àwọn múmìnì yóò sì tún dá sí wọ́n fún lábọ̀ olóò pàṣẹ ẹja yẹn ẹgbẹ́ja lọ ẹja ilé ẹfún lóúnjẹ kìí ṣẹja ò mo kàn fẹja ṣàpèjú yìí ẹfún ẹja ilé oúnjẹ ẹja báyìí àti ìrù ẹja báyìí ẹsẹ̀ báyìí ẹrù àwọn ilé ẹtú lọ́ra tuntun wá gbogbo ilé àlùbáríkà wọ̀ láyé àlùbáríkà ìlọ́lọ́ wa ní òun fi sórí ilẹ̀ wa baraka fiha Suratul Fussilat òun fi àlùbáríkà sí wa qaddara fiha qawataha òun wá pé gbogbo ń táàmà ní bùkátà sí nínú jíjẹ àti mímu àti níná àti nílò sawa'an lis-sa'ili kó ṣe déédé fún gbogbo ẹni tí ó máa béèrè fi arba'ati ayyami láàrin ijọ́ mẹ́rin sawa'an lis-sa'ili kó ṣe déédé ẹni tí ó máa béèrè ọjọ́ méjì ni Allah fi dálẹ̀ ọjọ́ méjì ló fi kó nǹkan sí Ọlọ́run ní èyí tí Ọlọ́run tó dá ilẹ̀ fún yín ó dá ní ìtẹ́ wọ̀sánmà ó sì dá sánmà ní mímọ́ sánmà náà ọjọ́ méjì ni Allah fi dá tẹ́bá gbogbo àwọn ọjọ́ yẹ nínú Fussilat ń lọ bí ọjọ́ mẹ́jọ Allah sì ní gbogbo tó ń dá pátá ọjọ́ méjì ni ó láti sáni dáhùn Kùránì ti takora wọn la ilaha illallah kò takora rẹ̀ ẹni tó bá ya wèrè ní òní mọ̀ ṣe kí mo lè lọ lọ́rin lénìí mo sì tó ṣe tafsiri ìjọ kan gbogbo àbí ìsìjọ kan ìtànpè ní simultaneous nù ìtànpè ní simultaneous nù ìjọ kan kódà ó tún jùjọ mẹ́jọ lọ ó lóun dá ilẹ̀ níjọ́ méjì ó sì ṣe kí ni ó sì dá nǹkan tó wà ń bẹ̀ fúnjọ́ méjì ó di mélòó òun sì dá sánmà òun sì sọ sánmà di in tó dá òun sọ di méje níjọ́ méjì
ó tún dáyàn ìjọ kan ló fi dáyàn, ìjọ kan ló fi dá màlẹ́kà, ìjọ kan ló fi dá àlùjànnú. àwọn ọjọ́ yìí ti pọ̀ fa, ẹjá dúró sórí mẹ́fà ilé gan, ẹjá jẹ mẹ́ta ìmọ̀, ó ti di 9. àwọn dídá tọ́lọ̀ ń dá bí ṣe ń dá ilé ní ń dá ilé, gbogbo ẹ̀ náà jọ méje ni. ìgbà wọn náà ti ẹ̀dọ́ mi nìyẹn, ẹ̀yin asiri ń jọ jímọ̀, ẹ̀yin asiri gbogbo pé ànábì Ádámù wà àlùjánnà, wọ́n dá ó wà àlùjánnà, ó jáde láàlùjánnà, ó bọ́ sílé ayé, gbogbo ìjọ kan náà ni, ìjọ kọ̀ọ̀kọ̀ ìjọ kọ̀ọ̀kọ̀ gan ìjọ jímọ̀ ní ìrọ̀lẹ́ pátápátá gbogbo ẹ̀ ṣẹlẹ̀. ìjọ àlàǹsìlì Allahu dá àwọn màlẹ́kà àwọn àlùjànnú, ìjọ àlàrúbá ló dá àwọn tani màlẹ́kà, àlàǹsì tó sì dá àwọn àlùjànnú yìí, àwọn ẹ̀dá kan nu wọn wọ́n gbórílẹ̀ káànábì Ádámù tó dé tó dá tó sì ṣe bàjẹ́, ó ti di pé Allahu palẹ̀ wọn mọ́, ó lé wọn. ó yé yín, gbogbo ẹ̀ níjọ́ méje náà ni ẹni tí ò bá mọ̀ wọ́n sì mọ̀ ṣe bí simultaneous equation wà pé a lè mọ̀ sí nǹkan méjì pọ̀ nǹkan mẹ́ta pàdé, ó sì wá débi tọ́lọ́hun simultaneous òun wá fẹ́ ṣiṣẹ́ mọ́ nítorí pé asáàfẹ́ pọ̀rọ̀ Ọlọ́run ní irọ́. wa anzala minas samaa'i ma'a, ó wá sọ̀ láti sánmọ̀ omi pàtàkì kan, fa akhraja bihi minas samarati rizqan lakum, ó wá tàtàrà omi yìí mú àwọn èso oríṣiríṣi jáde kó máa jẹ́ àrísìkì fún ètò korò ètò kan ètò dùn, ètò korò ètò kan ètò dùn, oríṣiríṣi èso, ètò ṣe pé òórùn rẹ̀ yóò máa yó yín kẹ́kọ̀ọ́ máa gbóòórùn rẹ̀, ètò bá jẹ́ yàgbẹ́, ètò bá jẹ́ ní yàgbẹ́, ètò bá jẹ́ yó, ètò bá jẹ́ yóò tún jẹ́ kébi pa yín, oríṣiríṣi èso Allah subhanahu wa ta'ala wá dá. Fala taj'alu lillahi andada, gbogbo rẹ̀ yíya sí lásán o, Allah ṣe ká lè jọ́sìn fún ni, ẹ má bọ́ lọ́hun wórogún, ẹ má bá Allah wórogún. Wa antum ta'lamun, tẹ́ẹ̀sì lọ mọ̀ wórogún lẹ̀ wá, èèyàn lè bọ́ lọ́hun wórogún tí ò ní mọ̀, bó ti ẹ̀sìn pọ́n ní a mọ̀ tọrọ ìṣọ́nbí eléyìí náà, ẹ̀ṣẹ̀ téèyàn ò mọ̀ ó yàtọ̀ sẹ́ṣẹ̀ téèyàn mọ̀. Ànábì sàásẹ́lẹ̀ mọ́ ń tọrọ ìṣọ́ tí ó ní Allah mo ń wá ìṣọ́rí lọ sọ́dọ̀ rẹ kúrò ń bí kí n bọ́ wórogún tí mo sì mọ̀, mo tún wá ń tọrọ lọ́dọ̀ rẹ fún èyí tí mi ò mọ̀. ẹ̀wọ̀ ọlọ́ni tẹ́ẹ̀sì mọ̀ pé ń bá wórogún, ìbọ́rọ̀ wórogún méjì ni ó kú sí méjì, ìbọ́lọ̀ ń wórogún pé kéèyàn mọ́ pàpìmọ́ra pọ́lọ́n lòun, kó mọ́ pàpìmọ́ra pọ́lọ́n lòun, tó bá wá pàpìmọ́ra yìí tán àwọn èèyàn wà sọ́dọ̀sà tán ń bọ ìkànnù, àwọn èèyàn tán wá sọ́dọ̀sà tán ń bọ àwọn náà ṣe kí ni o, àwọn náà bọ́lọ̀ ń wórogún. ṣe wá rí ẹni tó bọ́lọ̀ ń wórogún yẹn tí ń bọ tó yàtọ̀ sí Allah, tó bá wọná kò ní wà Àlùjánnà rárá, kìí ṣe pé ó wá wọná ó wá lọ àwọn ọdún kan wá jáde rárá, àwọ̀rámirámi àwọ̀gbé, kìí ṣe mùsùlùmí tó ṣe Ọlọ́run, mùsùlùmí tó bọ́ Ọlọ́run wórogún kọ́ là ń sọ, mùsùlùmí tó bọ́ Ọlọ́run wórogún èyí ṣe mùsùlùmí mọ́ òwò kọ́ là ń sọ. ṣe wá rí ìwọ tí wọ́n wá ń bọ yẹn, Ọlọ́run ti sọ pé hasọ́bù jahannama, gbogbo ẹ̀yin gbogbo tẹ́ ń pè tó yàtọ̀ sí Allah tẹ́ ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allah, Suratul Anbiya, hasọ́bù igi ìsẹ́pẹ́ jahannama ni. àwọn tí ẹni tó bá ṣe Ọlọ́run wọ̀ náà Ọlọ́run fi wọn kò náà, ṣẹ́wárí igi tọ́lọ́run fi kò náà, ara igi tọ́lọ́run fi kò náà, òun náà ni ẹni tán ń sìn tó yàtọ̀ sí Allah, tó yàtọ̀ sí Allah. Oyè yín àbí oyè yín? Ta lẹni tí ó sọra rẹ̀ dòsà? Èyàn lè sọra rẹ̀ dòsà tí ò ní mọ̀. Naam, èyàn lè ṣe kí ni? Èyàn lè sọra rẹ̀ dòsà tí ò mọ̀. Bóòdó sọra rẹ̀ dòsà? Gbogbo èèyàn tó bá ti pàpè mọ́ra pé ó mọ̀mọ̀ kọ̀kọ̀ ó ti sọra rẹ̀ dòsà.
ẹni bá ti pàpè mọ́ra pé òun mọ kọ̀kọ̀ ó ti dòṣà torí pé ta ló mọ kọ̀kọ̀ Allah alimul ghaibi wa shahada ọba tó mọ kọ̀kọ̀ àti gbangba allamul ghuyub ó ló mọ kọ̀kọ̀ jù kó la ya'lamu sọ pé nìkan kò lè mọ̀ man fi samawati wal ard ẹni tí ń bẹ gbogbo sánmà àti ilẹ̀ al-ghaiba kò sẹ́ni tó lè mọ kọ̀kọ̀ illa Allah àfàlá nínú ẹ̀rẹ́ ni pé wa ma yash'uruna ayyana yub'athun kò sẹ́ni tó mọ̀gbà tí Allah ó gbé dìde naam òsànú gbogbo àwọn tó ṣe yẹ̀mí wò kí ni wọ́n òsà ni wọ́n kódà òsà kọ́lá ń pè ó lókọ tí Islam fún ọ anágbè ní tọ̀gùt kí mo pé tọ̀gùt ẹni tó sọra rẹ̀ dòsà táwọn èèyàn ń bọ kí ni ìdí tó fi ń jẹ́ tọ̀gùt wọ́n ń pàpè mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ gbogbo ẹnbọ̀dì tó bá gbogbo olùkúùkù tí máa ń pàpè mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ kí ni o tọ̀gùt ọ̀rọ̀ rẹ̀ le gan níwájú Ọlọ́run gan ju ẹlẹ́bọ lọ ẹlẹ́bọ ń bọ ni òun gangan wà ní tán bọ òun náà dàbí igi òun náà dàbí ère òun náà dàbí amọ̀ tán mọ táwọn ń bọ tọ̀gùtù ẹnikẹ́ni tó bá ti pàpè mọ́ra kọ̀kọ̀ pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó ti di kíni ó ti di tọ̀gùtù Kùránì ló sọ wà ábàdà tọ̀gùtù wọ́n sì ń jọ́sìn fún tọ̀gùtù inú suratu Tawba ọlọ́ni wattakhadhu ahbarahum wọ́n wá mú àwọn páìtọ̀ wọn wa ruhbanahum kátùkà ayà gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe tèèyàn tẹ́nítọ̀ wọn ò fún lẹ́rìí tí ọ̀rọ̀ tẹ́nítọ̀ wọn ń sọ wọ́n ń takòtọ̀ lọ́hùn gbọ́ Yorùbá dáadáa Allah sọ pé nǹkan yìí tọ́ òní ò tọ́ Allah sọ pé nǹkan yóò tọ́ òun sọ pé ó tọ́ òun náà ń pàṣẹ Allah ń pàṣẹ ó ti ń bọ́ lọ́run orogún Ọlọ́run là ń sìn wọ́n sìn ara ń tẹ́ fi ń sìn náà ni pé nǹkan tí Allah sọ pé wọ̀ ni òun sọ pé kí ni o ẹ̀tọ́ ni ètò pè lẹ́tọ̀ọ́ ńkọ́ òun náà ti dọ́lọ́run àwọn méjèèjì ilẹ̀ wa rí nínú àyà yìí Ọlọ́run ittakhadhu ahbarahum wọ́n wá mú àwọn páìtọ̀ wọn wa ruhbanahum àtàwọn fàdá wọn àrùbábá wọn mú wọn lólúwa mindunina yàtọ̀ sí Allah wọ́n sọ wọ́n di tọ̀gùt gbogbo ẹnibọ̀dì bá ti ń pàpè mọ́na rọ́bù tọ̀gùt wal Masiha wọ́n tún lọ mú ànábì Isa ní ó jẹjọ́ alayhi salam ó jẹjọ́ tó ń ti pé wọ́n ṣe lójú ẹ̀ kò gbà kan bọ̀ ọlọ́ọ̀bí wọn ní Suratu Maida ẹjọ́ tọ́lọ́ọ̀bí ó ti sọ kalẹ̀ ìgbà tí Allah sọ fún ànábì Isa pé anta qulta linnas sí wọ́n lọ sọ fún àwọn èèyàn ẹ mú mi ní Ọlọ́run àti màámi tó yàtọ̀ sí Allah oní subhanak mímọ́ rẹ̀ Olúwa mi kò tọ́ kí n sọ̀rọ̀ yìí tó bá tẹ̀ jẹ́ pé mo sọ ọtí mọ̀ ọmọ tí ń bẹ lọ́kàn mi èmi ò sì mọ̀ ní tí ń bẹ lọ́kàn rẹ̀ ìrẹ ni ọba tó mọ kọ̀kọ̀ jù mi ò sọ kankan fún ọ àfi tó pa mí láṣẹ kí nìkan ẹ̀sìn a ní Abdullahi rabbi wa rabbakum ẹ̀sìn Allah tó jẹ́ olúwa mi àtolúwa yín mo sì rí pé ń ṣe mo gan ní ẹ̀ tí mo fi lọ nígbà tó wá papọ̀ mi dà tó gbé mi lọ sánmà ìwọ ni kí ni o ìwọ lọ wá ń ṣọ́ wọn oyè yín àbí oyè yín ànábì Isa ẹjọ́ ti ẹ̀mù gbà wọn páìtọ̀ tán bá ń kú àwọn fadà tán bá ń kú mo lọ̀rọ̀ oúnjẹ sí iná lálà ká mọ̀ sí tó yàtọ̀ sí Allah bó láti sin ìjọsìn bẹ̀rẹ̀ láti kénítọ̀ ọmọ pàpè mọ́ra kọ̀kọ̀ ìjọsìn bẹ̀rẹ̀ láti kénítọ̀ ọkọ̀ mọ́ pàpè mọ́ra kọ̀kọ̀ Allah nìkan ló mọ̀ kọ̀kọ̀ tàbí kó máa sọ pé kí ni ẹsọ̀ kejì kó máa pàṣẹ tí àṣẹ òun sì máa tako tu Allah gbogbo ẹni tí ó bá pàṣẹ àṣẹ ò gbọ́dọ̀ tako títa ní Allah sì nǹkan lẹ́ẹ̀tọ́ òun ṣe léèwọ̀ ó ṣe léèwọ̀ òun sọ dẹ̀tọ́ enítàn ti di kí ni ó ti di rọ́bù olúwa enítàn ti di tọ̀gùt torí pé olúwa kan náà lání ó yẹ àbí
Ọlọ́run ní fala taj'alu lillahi andada ẹ má bá Allah wórogún wa antum ta'lamun tẹ́ẹ̀sì mọ́ tẹ́ẹ̀mọ́. Àyà kan tó wà o. Alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada. Ọba tó mọ kọ̀kọ̀ ni kò sì ní fi kọ̀kọ̀ rẹ̀ hàn ẹnì kankan. Illa man irtada min rasulin. Àyàfẹ́ ni tí Allahu bá yọ́nú sínú òjíṣẹ́. Ìwọ àfáà tó ń pàpè mọ́ra pọ̀ ọmọ kọ̀kọ̀ sí òjíṣẹ́ ni wọ́n. Naam, sí òjíṣẹ́ ni ọ́, àṣekò ti ẹ̀ dàrú. Àṣekò dàrú, ọ iṣẹ́ òjíṣẹ́, ọ lè mọ́ mọ́rọ̀ tuntun wá, ní ti ń bẹnu Kùránì lọ́ mú wá fún wa, ní ti ń bẹnu Hadithi lọ́ mú wá fún wa, ọ lè mọ́rọ̀ tuntun wá fún wa, kó wá jẹ́rọ̀ kọ̀kọ̀, kó wá mọ́ takun tí Ọlọ́run sọ, ọ lè mọ́rọ̀ wá fún wa nínú Kùránì àti Hadith. Àfi kó jẹ́ nínú Kùránì àti Hadith, ọ lè mọ́rọ̀ wá tí ó wà takò àṣẹ tí Ọlọ́run pa lé tó jẹ́ ọ̀ranyàn kó wá sọ di kò í sọ̀ranyàn. Àbí ètò jẹ́ ìwọ̀ kó sọ di ẹ̀tọ́, ètò jẹ́ ẹ̀tọ́ kó sọ di ìwọ̀. Tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti di tọ̀gùt, tó bá kú iná lálà. Ó sọ fún pé manhaj mú láti mú manhaj alkitabu wa sunna manhaj ni. Tawhid rububiyya uluhiyya ẹ wo bó ṣe pé ní àyà àkọ́kọ́, ẹ wo bó ṣe tún pé ní àyà ẹlẹ́ẹ̀kejì. Àyà ẹlẹ́ẹ̀kejì rububiyya ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Kí ló wá tẹ̀lé? Àwárí Allah, ìtumọ̀ Allah ni Olúwa tá ń jọ́sìn fún. Ọlọ́run wá kí wọ́n lọ pé ká má ṣe ìdàkejì tawhid. Òbúdù ní bẹ̀rẹ̀, ó wá kọ̀ fún wa. Ẹ jọ́sìn ẹ ṣe Allah lẹ́ẹ̀kan lẹ́yọ̀kan, ní kejì kan wá ní eléyìí náà ń pè ní tibak, ara tibak ni. Tibak, kí nǹkan máa ṣe déédéé ara wọn. Ẹ jọ́sìn, ẹ má bá wórogún. Ó yé yín? Allah subhanahu wa ta'ala ọba tó tóbi ni. Ẹ̀rá kò chairman ọ̀fà yìí, ṣáà lè rìn fín. Ṣáà lè débì kankan ní chairman sọ̀rọ̀ tí ó sì sọ fún wa. Ṣé chairman lè ní ká jáde lénìí, ká wá ní ká má jáde. Só lè sọ̀dá kejì, ká tó wá sọ gómìnà, ká tó wá sọ president, olórí ẹ̀dá kò bó láti wá ní àyà tó báhùn táwọn fi ń rí Allah òfin. Táàmọ̀ pàpùmọ́ra ń tààrí. Tó bá ṣe sẹ́nà ní ká wáṣẹ́ mi ọ̀nà àrọ́mù lélẹ̀, haram, ẹ̀tàn ni, irọ́ pípa ni. Ṣẹ̀wárẹ́ tó bá ń ṣe orú nǹkan bá irọ́ pípa yóò rọ̀ lọ́rùn. Tó bá wá rọ̀ lọ́rùn débì kan yóò ríra rẹ̀, yóò pèrà rẹ̀ lánàbí, wallahi tó bá yá yóò pèrà rẹ̀ lọ́nà. Kí ló ṣẹlẹ̀ sí Masih Dajjal? Kí ló ń pè kí ni tí wọ́n Masih Dajjal? Mẹ̀sáyà tó jẹ́ ó kùrọ̀. Yóò látúnṣe lòun, ogun kan ó ṣẹlẹ̀, yóò sì wá ṣàtúnṣe. Ó mọ̀ gbìyànjú tó ṣàtúnṣe. Tó bá yẹ pèrà rẹ̀ lánàbí, ìṣerọ́ ni àbí ìṣerọ́, sáànàbí ni. Dá mi lóhùn. Tó bá yẹ pé ara rẹ̀ ní Ọlọ́run, sọ́lọ́run sì ni. Naam. Eléyìí túmọ̀ sí gbogbo ẹni tí tó bá ti ń parọ́ kò ní mọ̀gbà tí ó sọra rẹ̀ di nǹkan míì. Ó lè sọ pé nírọ̀lẹ́ àná èmi àti Ọlọ́run lájọ ń ṣe fàájì. Irọ́ pípa. Èmi àti Ọlọ́run lájọ ń ṣe fàájì. Ọlọ́run sọ pé òun ti sílì já ànábì, òun ti sépa, kò lè sá ànábì míì mọ́. Nígbà tó wá kí ń sí ànábì wọ́n lọ́wọ́ arán. Ọlọ́run lè bọ́ sọ̀rọ̀. Ọ̀nà kan tí Allah ò fi kalẹ̀ fún àná làlá. Kí mo pé àlá ò lè fura, ọkàn rẹ̀ ò lè sọ kọ̀tọ̀kọ̀tọ̀ kankan, ara ò lè já ọjẹ́, ẹsẹ̀ kò sí tó lè já ọjẹ́ ní ayé yìí. Kí ni ó ṣẹlẹ̀ sí ọ lè lálàá. Tó bá wá ń sòótọ́, àlá rẹ̀ ó ṣẹ. Tó bá ń parọ́ ńkọ́, àlá rẹ̀ ò lè ṣẹ. Àlá rẹ̀ lè ṣe kí ni? Kò lè ṣẹ. Ọjọ́ olódodo. Ànábì ló jẹ́ ká tún mọ̀ èèyàn náà, kìí ṣe pé mi náà tún mú èèyàn náà, múlẹ̀. Ànábì ní bí ẹ bá ṣe sòdodo sí làlá yín ó ṣe ṣẹ. Ẹjá sòótọ́ fáwọn èèyàn. Ká dẹ́kun bí wà bàjẹ́, à ń rí kọ̀kọ̀, à ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run bá wa sọ̀rọ̀. Ọlọ́run sọ gbogbo Kùránì pé kò sánábì mọ́. Ọlọ́run lè bẹ́ni kankan sọ̀rọ̀ àfi àwọn ànábì
kí ló táwọn fi wá mú wá tó bá ti wá di wípé ní àwọn ọ̀rọ̀ kan wà tó ń sọ tó ń ṣe ò lọ mọ̀ pé wáàyí lọ ń gbà lóòótọ́ àmọ́ wáàyí ṣètáánì lọ ń gbà sọmọ pé wà wa inna shayatina la yuhuna ila awliyaihim àwọn ṣètáánì wọ́n máa lọ fún àwọn èèyàn wọn ní wáàyí bí Allahu ṣe ń rán màlẹ́kà Jibril sáwọn ànábì àwọn wòlíì tiẹ̀ wòlíì èṣù ni ọ́ kódà kọ́ máa ṣe gbogbo ìjọsìn tó fi wá di pé ní wọ́n wá ń sọ àwọn kinní kan nǹkan yẹn sì ń ṣẹ àbóńsúmọ́ra wọn ọ̀hún ṣàdúrà kan ń gbà tó ṣe pọ̀ ń pàpè mọ́ra pọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kí ni ọ́ àwọn wòlíì ṣe Kùránì ló wà ní Suratu An'am ni kò sí wáyé mọ́ wáyé ti gé àwọn sàábà gan sọ pé wáyé ti ṣe kí ni ó gé ànábì tẹ́lẹ̀ kó bá jẹ́ ànábì ni Àlí ni ó jẹ́ Àlí ń kọ́ àfi kó jẹ́ pé àfi gbé kò sá ànábì lẹ́yìn ó tún sọ ń bò mí ó sọ ń pa Umar radiyallahu anhu Umar àwọn ọ̀rọ̀ tó sọ tínú rẹ̀ sì máa ń dùn tó ṣe déédéé èròǹgbà Ọlọ́run ó pọ̀ Umar ò sọ pé Ọlọ́run bó ń sọ̀rọ̀ kò sọ pé lẹ́yìn ikú ànábì wọ́n ti di kí ni wọ́n ti dà ànábì Ọlọ́run dá Umar ní ẹ̀dá kan tó ní ẹ̀sà tí Umaru bá fi lè kọjá ní ọ̀nà kan gbogbo àlùjànnú ò ní kọjá lọ́nà ìjọ́nà wọ́n ní kọjá wọ́n wọ ọ̀nà míì ni nítòsí wa ń bì náà àwọn kan àtọ́ ṣe rúkíá wọ́n bá rúkíá débi pé tẹ́bá ní kan wá ṣe rúkíá wọ́n bẹ̀rẹ̀ sí sá torí wọ́n ti fẹ́ sọ wọ́n di nǹkan mi bàtà rẹ̀ lásán tó bá gbé ránṣẹ́ táàlùjànnú bá ti rí bàtà ní bàtà lágbájá ni ó jáde wọn àti ìnáwó bàtà lórí Umaru ẹni Ọlọ́run tó bá ń kọjá láyè kan kí ni ó ṣẹlẹ̀ èso nígbà bó ṣe jẹ́ ni Ọlọ́run tó kò tún jẹ́ ni Ọlọ́run tó Àbákàrí ẹja ń sáfọ̀mọ́ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì sì gbé ẹja fún Àbákàrí ẹja sì tún sáfọ̀mọ́ ó gbé fún Umaru kò sì ṣe mọ́ ṣe Àbákàrí tún ju Umaru lọ àní lẹ́yìn ikú ànábì wọn sọ̀rọ̀ àwọn dà ànábì Ọlọ́run bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ṣe kí ni kò bá wọn sọ pé Ọlọ́run bá wọn sọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ bọ́ sọ̀rọ̀ ẹ̀tàn ni téèyàn bá ń já sí sàárè ó ṣòfò sẹ́ ọba aláàánú wa lolúwa mi ò sẹ́wọ̀n kó gbogbo dáadáa tá a ṣe tá bá fi lè ṣàtúnṣe ká tó kú ajérè rẹ̀ wọ́n kọ sínú iṣẹ́ fún wa tá a bá wá ṣe ìgbà ọlọ́rọ̀ ó wá sí ẹ̀já sí wọ̀kọ̀dímná ìlàmà àmìlù tábà bá ń kú Ọlọ́run ó wá sọ pé iṣẹ́ wa wọ́n wá sẹ́ kú dànù iṣẹ́ tá a ṣe wọ́n tọ́jú ẹ̀ à ń ṣiṣẹ́ nítorí Ọlọ́run ṣùgbọ́n ìmọ̀ Ọlọ́run lọ́kàn wa kó ṣe kí ni kò dúró ìmọ̀ Ọlọ́run wa kò ṣe kí ni kò dúró iṣẹ́ òun kan wà lẹ̀ tó bá ṣe kí ni wọ́n bá a fi sínú òṣùwọ̀n wa tábà bá ń kú kí ni ó ṣẹlẹ̀ sí wa ìgbà náà wà kú sẹ́ǹdà iṣẹ́ òun ò lè wúlò fún wa ẹ jẹ́ ká túbà sọ́dọ̀ Allah kí gbogbo iṣẹ́ dáadáa tá a ṣe sàárà tá a ti ṣe nítorí tọ́lọ́ ni ò kì í ṣe sàárà tá ń yàn fún wa kó lè jẹ́ títí wa. náà máa fà ẹgbẹ́ wa ni. kẹ́yìn bá wà nulè méjì lórí nǹkan tá a sọ fún ta ni fún ẹrú wa ta lẹ́rú ọ̀hún Ànábì Muhammad Ọlọ́run sọ ọ̀rọ̀ fún ìwọ̀n tó bá ń pàkó mọ́ra pé Ọlọ́run sọ ọ̀rọ̀ fún ọ̀sọ́wọ́ pọ̀ ń tọ́jà nù Ọlọ́run sọ ọ̀rọ̀ kalẹ̀ fún Ànábì ó sì ní àmọ́ wà ní iyèméjì ìwọ̀n tó bá ti ń pàkó mọ́ra pé Ọlọ́run bọ́ sọ̀rọ̀ ọ wà ní iyèméjì nù tó bá sì wà ní iyèméjì àgbákò níjọ́ gbèǹdé Ọlọ́run ní tẹ́ bá wà ní iyèméjì lórí kíni lórí tí a sọ̀kalẹ̀ fún ẹrú wa tí ń jẹ́ Muhammad sallam ẹ̀yin náà lọ mú súrà kan wá fa'tu bi suratin min mithlihi wad'u shuhada'akum ẹ lọ mú súrà kan wá kẹwàá pẹ̀lẹ́rìí wad'u shuhada'akum min dunillahi in kuntum sadiqin ẹ pè ẹlẹ́rìí yín wá tó yàtọ̀ sí Allah
tí wá rí pé òdodo ni ẹ̀ ń sọ. Eléyìí ni pé níjà challenge. Ìwọ tó bá náà ní ṣe tọlọ́hun àbọ̀ ń ṣe tọlọ́hun fi nǹkan kún tán wá sọ fún ọ tó gbọ́ àjẹpẹ́ mọ́ sí ọlọ́run yẹn mọ́ o ìwọ náà mú Kùránì ṣé ẹ mọ tọ́lọ̀ ń ṣe ń bí ẹni tó tí ó gbà pé ó ṣe tọlọ́hun kí ló sọra rẹ̀ dà ó ti sọra ẹ̀dọ́ lọ́wọ́ àbí kó náà mú Kùránì rẹ̀ wá tí ó máa kà fún àwọn tani àwọn àlùmọ̀ rẹ̀ àwọn ẹ̀dá àti ẹ̀tọ́ dá òun náà ti lẹ́dàánù ajẹ́pọ̀ náà kọ́ ló dáhùn tó bá ti pé nítọ̀hún ó tiẹ̀ ní tìjú ni wallahi irú àwọn onítọ̀hún kan kúrò lábẹ́ sánmọ̀ ọlọ́run àná wà lọ dá sánmọ̀ títí wọn wọ́n dá lára ṣe títí wọn wọ́n sì nílò gbogbo èròjà tí ọlọ́run fi dá títí ẹ̀ ọlọ́run ní tẹ́ ẹ bá wà ní oyè méjì lórí nǹkan tá a sọ fún Muhammad sallallahu alaihi wasallam ẹ lọ mú súrà tí ń nà wá kẹwàá pé ẹlẹ́rìí yẹn tó yàtọ̀ sí Allah tó bá yẹ pé olódodo ni mọ́mọ́ ẹlẹ́rìí èèyàn wá o ẹ̀dá Allah ni àwa dá ẹ̀dá àti tiẹ̀ kọ́ wá ṣẹ̀rí ẹ máa wá wo nǹkan kan ó ṣẹlẹ̀ ń sìn ọlọ́wọ́ ṣẹ́gun yóò kan egun nítọ̀ntàn yẹn yóò rún nísìn فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. tẹ́ ẹ bá ti lè ṣe a jẹ́ pé ẹ lè ṣe láéláé nù la ilaha illallah tẹ́ ẹ bá ti lè ṣe ẹ lè ṣe nù ẹ wá bẹ̀rù ẹ ṣọ́ra yín kúrò ń bi ìwọ náà kan fa tó jẹ́ wípé kí ni èèyàn nínú àlùjẹ̀nú àtèèyàn náà ọmọ ànábì Ádámà àtòkúta màláìkó ìwé èèyàn tó fẹ́ gbọ́rọ̀ yìí ta láṣẹṣẹ ń parẹ̀ fún àwọn aláìmoore àwọn gẹ̀ǹfèrí àwọn láṣẹṣẹ ń parẹ̀ fún nígbà tó náà wá ṣe ilé ìtàn ṣẹmọ̀pọ̀ ó ṣe wáàsí fún àní oníkájọ́sìn fún Allah ó sì tún múdà kejì ọ̀rọ̀ ó ní ká mọ́ bọ́ lọ́hùn orogún náà ó sì sọ gbogbo oore tó ń ṣe fún wa tó fi tọ́ sí kájọ́sìn fún bí ò bá ṣe náà nǹkan ọ̀ nísìn ta ló dá o náà ọ̀ nísìn dandan lọ sí Allah kì í ṣe dandan ni kò ń ṣe nǹkan fún ọ dandan ni kò sì sí ọ lè sìn kọ́ mọ́ lówó náà ọ lè sìn kí gbogbo ọmọ rẹ máa kú ọ lè sìn kí nǹkan má ṣe déédéé ayé kankan ò sí ọ Allah ló mọ nǹkan tó fẹ́ ṣe fún ọ bóyá tó bá fún ọ ní nǹkan yìí bóyá àjọsìn tán sí ọ ní rí ṣe mọ́ náà bóyá ọ̀dọ̀ ọmọ náà ni kò wá fún ọ ní ayé ìjọ gbèǹde wọn náà wá fẹ̀rẹ̀ gẹ̀dì nínú ọlá ọlọ́run mọ́ sí àlùjánnà léwọ̀ fún wa náà ọlọ́run ní ká béèrè pé kó ń fún wa lórí ayé àtọ̀run Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban Allah ń béèrè lọ́wọ́ rẹ̀ orí ayé àtún béèrè ti ọ̀run náà sì mọ́jà àwọ̀ náà a béèrè rẹ̀ dandan lọ́ọ́ béèrè ṣùgbọ́n tó bá wù kò ní fún ọ àìfún ọ kì í ṣàbòsí ó nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó fún náà ó nífẹ̀ẹ́ rẹ̀ náà ni òun ló mọ ẹ̀dá rẹ̀ òun sì ló mọ tó tọ́ sí wa ló fi sọ́nu Suratul Mulk pé ala ya'lamu man khalaqa sí kò tí wàá mẹni tó dá mọ́ ni sí Allah tí wàá mẹni tó dá mọ́ ni ṣé kò mọ̀ wá mọ́ ni òun ló dá wa òun ló mọ̀ wá ẹnìkan òun Allah ti fún ní ìkójanu níbi ọ̀rọ̀ obìnrin ó wá dán wò pẹ̀lú àwọn obìnrin nǹkan kò sì ṣẹlẹ̀ ó fi jọ̀gá ìwọ wá ń jowú ọjọ́ kí ni ọ ń jowú tí Allah bá fún ọ ní rúpò kí ní ó ṣẹlẹ̀ sí ọ gbogbo wọn lọ́mọ bá sùn ẹnìkan Allah fún ní ìjánu lórí ọ̀rọ̀ owó wọ́n wá fowó lówó tì wọ́n sọ pé wọ́n fowó lówó tì tó má fi tì ọ́ ń kọ́ àgbákò ní ó jẹ fún ọ torí ó lè jẹ́ sábàbí tó fi wọ̀ná náà ó mọ̀ wá pàtàlà wa tó gbogbo ọ̀rọ̀ yìí ó wá sọ ẹ̀san tí ó san fẹ́ni tí ó gbọ́rọ̀ kí lẹ̀san o iná wá kí wọ́n lọ ẹ ṣọ́ra yín kúrò níbi iná o táà fi èèyàn ọmọ ànábì Ádámà àti èèyàn nínú àlùjànnú táà fi ṣe kí ni táà fi kó àtòkúta àṣìṣe ń parẹ̀ fún gẹ̀ǹfèrí tí ò nígbàgbọ́ pẹ̀lú Allah tí ò tó ń ṣàìmoore sí Allah ẹni tó wá gbọ́rọ̀ sí Allah lẹ́nu nǹkan ẹni tó gbọ́rọ̀ sí lẹ́nu sóò náà lẹ́san wa bashiri mọ́ ń gbọ́
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. wo kan tó lọ mẹ́ iná àdìtò lálàáfíà bóyá ẹ̀ mọ́ná ká tó mọ̀ sọ̀rọ̀ ìródùnú ẹ̀ mọ́ná àmọ́ sẹ́rí iná tá ń lò nílé ayé ìlọ́po òní tíjọ́ gbèǹde ìrántí bá di tìǹsẹ̀ wà ní ìsìnfẹ́ sọ kí mọ́ pàrọ̀ máa nẹ́bí ṣùgbọ́n àdìsìn lálàáfíà ìlọ́po òní náà oyé àbí òye kí ni mo pè ìlọ́po ó ní iye ìlọ́po tó jẹ́ wọ́n ṣe ń fúfúyẹ́ gidigidi gan fún wa ó lè tá à ń rí lò ètò wọ́n ṣe ń fúyẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ sí ẹ̀ dáhùn ó ń jóyàn tí ó jóyàn ráúráú ẹ̀ dáhùn ṣé kò ní jóyàn náà mo ti rántí hadithi Bukhari àti Muslim ló gbà wá ìdá àádọ́rin tí ò ní 70 ìdá àádọ́rin onínà tá ń lò nílé ayé ẹ̀ dáhùn ìdá àádọ́rin ètò jẹ́ ìdá àádọ́rin tó máa fi sí wa láà sí òní jọ aṣọ wa tí ò ní tí gbogbo ara wọn ó yí táyé àwọ̀ padà tá ara wọn kà tó bá jẹ́ náà gidi ńkọ́ yóò jẹ gbogbo ara èèyàn ráúráú ṣùgbọ́n wọ́n tún wá dá wọn padà ọlọ́ọ̀tún àwọn ń dá inna lillahi wa inna ilaihi téèyàn bá ti jó ráúráú ṣe bó ti tán àbí tó bá ipò ti tán ni pé bí máa ti gbà tí máa ìyá yìí gbà tí máa fi jó tán ó ti tán náà nù nǹkan ní jẹ́ nǹkan kan máa níbo ọmọ jẹ́ nǹkan lọ ni àwọn tún padà wọ́n tún wá tún bẹ̀rẹ̀ wọ́n tún wá bẹ̀rẹ̀ sí jó ọ àwọn tún tó bá ti gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu iná tọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀dá sọ̀rọ̀ bá ṣìrì. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. dúró ń bẹ̀ fáwọn àwọn tá nígbàgbọ́ tá sì ṣiṣẹ́ rere ní kí ni o ìró ìdùnnú àlùjánnà tí ó máa ṣàlábẹ́ rẹ̀ àwọn omi akérèmọdò ìró ìdùnnú àlùjánnà ẹni tí ò gbọ́rọ̀ ibo ni ó wọ̀ iná tí náà ń jẹ́ àdípèlé àádọ́rin àbí àdípèlé àádọ́rin tí ilé ayé òní tíjọ́ gbèǹde ẹni tó bá gbọ́rọ̀ sí Allah lẹ́nu ńkọ́ fún wọn rò dùnú àlùjánnà gbogbo àlàyé tá à ń ṣe yìí àlùjánnà wo tí ó mọ̀ ṣàlábẹ́ rẹ̀ omi akérèmọdò ta ni nítàn yóò ní gbàgbọ́ yóò sì ṣiṣẹ́ kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ tàwídù ìmánì ó kù sí mẹ́ta ìmánì wo ìmánì àdìọ́kàn ẹni tó bá ní àdìọ́kàn péjọ́ gbèǹde wà ní ó ṣiṣẹ́ yóò àṣìṣe ìmánì tẹnu nítorí ẹ kó sọ ní ó máa sọ kò ní hun àdúà tí ó máa ṣe lẹ́yìn ìrun àdúà tá Ànábì fi lé wa lọ́wọ́ sallallahu alayhi wa sallam ó ní ó máa sọ kò ní hun tó bá ti hun ó ti rebété ó ti kúrò lójú ọ̀nà ó ti ṣìnà àdìọ́kàn tó bá gbẹ̀sìn oko tó bá nẹ̀sìn oko jáko níbi tí ìgbàgbọ́ tí bí tí ń wí ó gbọdọ̀ ṣe déédé ní tí Allah àtànábì tó bá ṣe déédé àwọn ìjọsìn rẹ̀ táàmọ̀ fojú rí gẹ́gẹ́ bí ìrun ó gbọdọ̀ ti ṣe déédé ẹni yìí náà ń sọ ò kìí ṣe ẹnì kankan wọn ni wa bashiril ladina amanu wa amilu solihati anna lahum jannat yóò mọ̀ bẹ fún àlùjánnà àwọn àlùjánnà tí ó máa sàn ní abẹ́rẹ̀ àwọn omi akérèmọdò omi akérèmọdò omi akérèmọdò ẹ̀ẹ̀mọ́ bóòlù àlùjánnà ó ṣe rí náà kàmọ́ ọ̀rọ̀ ni ọ̀lẹ́ ríro kò sírú ilé tọ́rí nílé ayé tí ó dàbí àlùjánnà kò sírú ilé tọ́rí tí ó dàbí àlùjánnà
tá bá ní ká máa ròyìn àlùjánnà ní kúrò ń bì lẹ́nu tá bá ní ká ròyìn iná ní kúrò ń bì lẹ́nu àlùjánnà Allahu Akbar sẹ́rí ọ̀rọ̀ odò tọ́lọ̀ ń sọ ẹ̀ odò 4 ló wà l'Àlùjánnà oye odò ìpín 4 ní kìí ṣe odò ẹyọ 4 o ìsí 4 lodò àwọn odò kan wàrà ni ó máa ṣàn bẹ̀ Allah wàrà àwọn odò kan omi tó mọ́ ju swam water lọ tó mọ́ ju omi àpáta lọ tó mọ́ ju omi ìṣẹ́lẹ̀rú lọ àwọn odò kan odò nǹkan aládìídùn wine òní àwọn odò kan oyin ni oyin tó mọ́ tí ò sáwọn rọ̀tìrọ̀tì inú ẹ̀ kìí ṣe odò kan o tẹ́ bá fẹ́ mu mi kí ni ó ṣẹlẹ̀ sí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mu ṣe mọ́ bẹ́ẹ̀ ṣe mọ́ fa òsì ká jókòó nísìn kí n fa òsì ká mọ́ fa òsì kiri bómi ṣe rí nù kò sí wàhálà kankan gbogbo bùkátà àwọn ọmọ ń bẹ ń bẹ tábà bí i bùkátà àwọn ọmọ wọn á dàbí lẹ̀kẹ̀ tábà já lẹ̀kẹ̀ tí lẹ̀kẹ̀ wá dà sẹ́mọ bí ó sì sáré lọ tí ó tún mọ̀ sáré bọ̀ tí ó mọ̀ sáré lọ báwọn mú sì mọ̀ sáré lọ tán mọ̀ sáré bọ̀ ni àtúrọ̀ mọ̀ ránṣẹ́ àárọ̀ gbọ̀kú kí mo pé mọ Yorùbá àárọ̀ gbọ̀kú àyè ká ṣe báyìí àwọn bàbá kan náà rọ̀gbọ̀kú mẹ́rin ìrọ̀gbọ̀kú àárọ̀gbọ̀kú lórí tìmùtìmù àárọ̀gbọ̀kú lórí kí ni o tìmùtìmù wá a mọ̀ ríra tábà fẹ́ ríra àti ríra tábà fẹ́ ríra àwọn ìyàwó wa ní lọ́mbẹ pẹ̀lú ààyè a ní máa yàgbẹ́ tábà ti gùnfẹ̀ àtújẹ́ mi ń tá a fẹ́ jẹ lórí ìrọ̀gbọ̀kú náà èso náàbí yóò sì sẹ́ra rẹ̀ rọ̀ wá báhùn sí wà lẹ́nu Allah ẹ wò gbádùn ilé ayé náà máa ń fi àwọn gbádùn yẹn búyàn ayé fàmí ntútọ́ ntójú fàmílétè ntútọ́ ntójú fàmílétè ntútọ́ ìbẹ̀njọ́ gbèndè ntójú lọ ntójú fàmílétè ntútọ́ ìbẹ̀ níjọ́ gbèndè ìgbádùn ó pọ̀ débi pé Allah wá béèrè pé ṣé ń fẹ́ àlékún wo là tún fẹ́ ó ti ṣe gbogbo nǹkan fún wa ẹ̀rì mi ó dáná ẹ̀rì mi inú àwọn ọmọ àlìjẹ́nà wà á dùn ní Israel kọ́nà ṣe alọ́wọ̀ àlìjẹ́nà lóògùn ọ̀nà àwọn ọmọ àlìjẹ́nà sọ pé inú wa ó wà á dùn tá a gbà gbogbo gbádùn torí tá bá ti rí Allahu kò sí nǹkan tó tún dùn tó náà Allahu Akbar á tún lóko ẹ̀yin àgbẹ̀ oko tí wá mọ́ mi là ń kàn wá jókòó kalẹ̀ ọ̀dà ilẹ̀ tún fẹ́ gbìn ọ̀dà ẹlọ́mọ nǹkan mọ́ wá gbìn bá nǹkan wá jáde yóò wá tó bí buhari ṣe ẹ mọ àlùjànnà ẹ jẹ́ fún yín lóko ọlọ́run fún lóko lahum ma yasha'una fiha gbogbo nǹkan bá ń fẹ́ náà màrí ilé kí ni o ìfẹ́ ẹnu waladayna mazid àlékún bẹ lọ́dọ̀ wa sọmọ pé ìfẹ́ ẹnu ni pé nǹkan tó ọfẹ́ ṣe àlùjànnà ló wà ibà síbẹ̀ èèyàn ṣe lè gbádùn tán kó tún lóun fẹ́ dákú ó gbádùn tán kó tún lóun fẹ́ lọ́jà kí ló fẹ́ ṣe lọ́jà àní bó ṣe báyìí rẹ̀ ìdí nínú kan tún sẹ̀wá ni wá dání ẹ̀tàn kò tó fò wá àbẹ́ ẹ̀ka ni àlẹ́yìn zilaluha wa dhullilat kò tó fò wá ọ̀fẹ́ mọ́ tí ó tọ̀ máa ń ka àyà wà kí ni wàdániyàtún àlẹ́yìn kò tó kí ni zilaluha gbòjí àwọn ọjà àlùjánnà yóò wà sẹ́ra rẹ̀ lọ fún wọn kíkàn rẹ̀ tàbí lílá wọ̀yùtọ́fù àléhìn yóò rọ̀ kiri ká wọn bí a ní ẹ̀tí pẹ̀lú àwọn abọ́ wọ́n fi abọ́ rọ̀ kiri ká wọn mímfí dọ̀tí abọ́ fàdákà àtàwọn fẹ́ àwọn kéèmù tó jẹ́ pé kí náà fi ṣe jíngí glass àwọn jíngí náà tún ní
ní fíbdọ̀tí fàdákà náà tuntun dá bóò ní ká ṣe wá júwe sọ́ọ́rí bóò láti fẹ́ júwe rẹ̀ lọ́lọ́run fi ní inú suratu Sajda fala ta'lamu nafsun kò sẹ́mi kankan tó mà ma ukhfiyat lahum min qurrati a'yun ní tán fi pamọ́ fún wọn nínú òtútù ojú jaza'an bima kanu ẹ̀san ni fún nǹkan tá ṣe níṣẹ́ gbogbo ilé ẹni tí ó gbọ́rọ̀ sí Allah lẹ́nu tá a kà kọjá ọ̀nà ń sọ yìí oyè yín àbí oyè àní ilé ìfẹ́ ẹnu ni ẹ̀tù lọ́jà ilé ayé tó bá ṣe ń tọ́ ń fẹ́ ilé ayé tó bá ṣe ń tí Allah ń fẹ́ lọ́ọ́ ṣe ilé ayé tó bá ti ṣe ń tọ́ ń fẹ́ ìnífẹ́ ẹnu ni ìfẹ́ ẹnu láà pín bẹ́ẹ̀ ní ti ilé ayé ó sì ṣe kí ni ó jìyà ó wọ̀ná ẹni tí ó wà àlìjẹ́nà ẹni tí ò nífẹ̀ẹ́ ẹnu ni àmọ́ kété tí ọ̀rọ̀ rẹ bá já sí àlìjẹ́nà kọ́lọ̀ jẹ́ kọ́rọ̀ ajá sí àlìjẹ́nà nǹkan tó ń fẹ́ lọ́wọ́ àrí ilé nkọjá àfẹ́ ẹnu gbogbo tó bá ń fẹ́ lahum ma yasha'una fiha wa ladayna mazid gbogbo tó bá fẹ́ náà mọ̀ bá ń bẹ̀ àwọn tó wá lálẹ́kùn tá fún àlékún náà ni pé wọ́n rí Allah a ní kí lọ ń wá lọ́jà gbogbo ẹ̀ bó ṣe rọrùn tó yìí aṣọ náà bẹ̀m̀bẹ̀ o aṣọ gọgọwú àti àráàrí tán ní amọ́wọ̀ láyé ọwọ̀ níjọ̀gbẹ̀gbẹ̀ wọ́n tún fún alẹ́ gbà ọwọ́ ẹgbà ọwọ́ subhanallah gbogbo góòlù tán ní káwọn ọkùnrin mọ́wọ̀ lé ayé àti fàdákà ń bó láti wọ̀ àlìjẹ́nnà bó láṣe rí ná fún ẹwà bàbá àjágbó ẹ̀ níwà àlìjẹ́nnà o arúgbó látún níbi bá mi ẹ̀ níwà àlìjẹ́nnà bàbá àjágbó pé kí ni bàbá yẹn sọ kí á ní sí lọ́n fún Ànábì náà ó fi sàwàdà fún sàbíyà kan pé kò sárúgbó l'àlìjẹ́nnà sàbíyà sì ń sunkún ní in tó ń sọ ni pé ìgbà tó bá fi dà wà àlìjẹ́nnà yóò dọ̀lọ́mọge padà Allahu Akbar so bàbá mi ẹ ti dọ̀dọ́ bàbá àjágbó ẹ ti ọlọ́mọkùnrin tí gún wà tààrà tẹ́sàn ogun tẹ́mọ̀ síṣẹ́ bẹ́ẹ̀ sí jù bá ń gẹ́ lọ torí àwọn oúnjẹ àlìjẹ́nà ó mú yín fáìn ẹ̀ẹ́n tá ń sọ nù àmọ́ kìí ṣe arúgbó ilé ìlẹ́gbò àlìjẹ́nà kọ́nà ti gbà lọ́mọ àlìjẹ́nà kò sárúgbó láàlìjẹ́nà kò sárúgbó ń gánà àbí ìrọ́nà pa wà láàrúgbó wà ń gánà wà láìtàláì àlìjẹ́nà ni ò ti sárúgbó àlìjẹ́nà ni ò ti sárúgbó ṣe bí egbò náà ni ó mọ̀ gùnyẹ̀ tí ó tún lè lọ dákú egbò náà kan ní ó mọ̀ gùnyẹ̀ ni wọ́n ní iṣẹ́ ẹ̀san ilé ẹ̀san làlùjẹ́nà ilé ayé ni ilé iṣẹ́ ilé ẹ̀san làlùjẹ́nà kí wá ló ṣẹlẹ̀ àtúnlẹ̀ afẹ́ ṣiṣẹ́ tá bá ṣe súkẹ́súkẹ́ báyìí àlùbáríkà ọba tún wọ̀ a ní gbogbo táwọn bá ń fẹ́ láàrí ọjà sẹ́rí ọjà tọkùnrin bá lọ níjọ́ Jímọ̀ náà máa ń nájà àti nájà tọ́bá ti lọ níjọ́ Jímọ̀ kan náà sí wa lọ́mọ àlìjẹ́nà bátàbà fi délé báyìí á tó rẹwà sí ni ṣé tí wọ́n bá lọjà owó dé gbogbo mékọ̀pù rẹ̀ ọjà kára ọ̀ní làágùn ọ̀ní abíàrẹ òní máa hu ooru ọ̀ní lálàsẹ́ ọ̀ní máa já fíkánfíkán ọ̀ní já fíkánfíkán ṣùgbọ́n ọjà ilé tó bá ti dé ó ju pọ́n fi èsì síbẹ̀ lọ ọ̀rẹ́ wà wá ni àwọn ìyàwó tó wá wà ní inú ilé ẹ̀yin ọkọ wá ṣe tún wá rẹwà báyìí ojú ọkọ ó tún ti gbádùn yóò wà tún rí nàrí ìyàwó dára pa ìwọ gan tó ṣàlékún ẹwà Allahu Akbar só tó ká torí ẹ̀ ṣiṣẹ́ àbí ò tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni nítorí èlé fàlìyàmàlín àmìlùn ẹni tí ó bá ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà ìwọ kọ́ ló yànṣẹ́ àlìjẹ́nà ọlọ́run ti yànṣẹ́ tá ṣe tá fi wà àlìjẹ́nà ìwọ kọ́ ló yàn ọmọ ọ̀ṣọ́dù yọ ọ̀ṣọ́ lọ́nu ọ sì wá wọ gbàgede ìgbìdánwò kí lẹ́mọ́ pè léǹbò ọlù ẹ̀sáàmù ọtí wá rí àwọn béèrè tán béèrè
ó wá gbégi lé gbogbo béèrè ìwọ wá ṣe tún béèrè ó wá dáhùn rẹ̀ ta ni ó bọ̀wọ́ lù tó bá wá bọ̀wọ́ lù tó bá bọ̀wọ́ lù bo ní ọ̀dà sí òun náà ni gbogbo ẹni tí tó bá yan ìjọsìn fúnra rẹ̀ gbogbo ẹni bá yan ìjọsìn fúnra rẹ̀ àgbákò níjọ́ gbèǹdé gbogbo tá à ń sọ yìí torí pé Allahu ó ti gbé kíní kalẹ̀ ó ní bá ṣe rìn ní tọ́rọ̀ ó fi já sí ọpẹ́ àwa wá ètàbùn tí ó fi já sí iná ni kódà nínú súra Ọlọ́run tún wá ní sọ fún wọn pé ṣé lè lólóore ni àbí igi zakum ṣé gbogbo rẹ̀ yìí Suratu Safat ṣé lè lólóore nǹkan àlùjánnà tá a ṣàlàyé ni àbí igi zakum nínú náà sàánà ń bí yín nísìn ṣé ká ṣiṣẹ́ ọmọ àlùjánnà tí Allah là fúnra rẹ̀ pé ká ṣe àbí ká yan iṣẹ́ fúnra wa wọ́n yí yanṣẹ́ o Allah ni ó yanṣẹ́ fún wa ẹ̀dá òkè lórí táà máa ń yan táà máa ń kọ tí ikún sọ̀rọ̀ Ọlọ́run náà sẹ́mọ̀dé tí mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ayá ni ẹ jẹ́ ká ṣe bọ́ ṣe ń ṣe kó lè rí bí ó ṣe ń rí torí pé ìlànà kan náà là tí àna rẹ tó fẹ́ fún ìyàwó bá ní máa yọjú ẹ jẹ́ yọjú sáà bàbá ẹ má yọjú ẹ jẹ́ ká yọjú sí yín ni ẹ jẹ́ ká ṣe bọ́ ṣe ń ṣe kó lè rí bó ṣe ta ló sọ pé bàbá ìyàwó rẹ̀ ò lè yọjú sí ọ ṣùgbọ́n àwa ti lànà yẹn fúnra wa tí ò sì burú àláàdà ni gbáwa làá lọ bá bàbá ìyàwó mo fẹ́ ṣe ìyàwó kan àwọn sọ pé bàbá ìjọ wà ní báyìí wọ́n ní ká mọ́jọ́ ẹsẹ̀kẹsẹ̀ làwọn èèyàn mi sọ fún pé bàbá ẹ̀yin ni ẹ mọ́jọ́ ẹ jẹ́ ká ṣe bá ṣe ń ṣe kó lè rí bó ṣe yẹ kó rí ṣe rí nǹkan a sì mú ó sì mọ́jọ́ a ní kó másìkò wà nìtọ̀ òun tòun àárọ̀ òun lóko ẹ̀yin làásàrì ní ká wá àwọn tá fẹ́ gbọmọ ààrẹ ìlẹ́yìn làásàrì náà a fẹ́ gbáyàwó abẹ́ Allah subhanahu wa ta'ala kó sí ìyàwó fún gbogbo àwọn àpọ́ntà ní la hawla wala quwwata illa billah ìbò ìyàwó alálùbáràkà ìbò láti lọ ẹ̀yin jàmáà ńgbà tó wá kọtọ lọ́nkọ́ àwọ́ wà ṣe ṣé táwọn bá ṣe ti wá bá a ṣe ń ṣe yóò dẹ̀ rí bó ṣe kó rí a ṣe tí Allah ń fẹ́ bó ṣe ń fẹ́ ni yóò lè fún wa lẹ́san bó ṣe fẹ́ fún wa náà tí ayé yé wa ọ̀run náà ni òye wa ń bó láti lọ àlùjánnà là ń ròyìn o mo sọ fún pé àlérọ́nà lọ́bà ó ti tó ètà àròyìn tó ó yá gbogbo ìgbà tí Allah bá ti pèsè fún wa min thamaratin tó bá fún wa ní èso kan a wá sọ pé kí ni o ṣé ilé kan náà fún alẹ́ kan ni náà ní gbogbo ẹ̀ wọ́n jọra wọn ni ní sùúrù wọ́n ti lọ ọ̀rọ̀ ìyàwó ló fẹ́ sọ ẹ̀rí bó ṣe múra kankan fẹ́ sáré kọ́rọ̀ ìyàwó ó jọra wọn kí ló tó fi jọra wọn ẹ̀yin náà nílé ayé ṣáwọ̀ kan lẹ́ni àwọ̀ eérú ash sẹ́mọ̀ yìí rẹ̀ àwọn tán ta sọ́sọ́ fún mi wọ́n ní àwọ̀ aṣọ kọ̀ọ̀kan 70 ni gbogbo ẹ̀ sì jọra wọn tó bá múrú aṣọ ń lọ ní rírẹ́rà ẹ̀gbọ́ Yorùbá ẹ̀gbọ́ yìí tó bá mú gígí aṣọ ń lọ wọ́n lọ́yọ̀ ni mú gígí aṣọ ń lọ tó ní rírà wọ́n ní 70 kí ni 70 àádọ́rin ni a tẹ́ bá rí àwọ̀ pupa àádọ́rin rẹ̀ ni wọ́n bá ṣe ṣe nù gbogbo wa súnmọ́ra tó ṣe pé tó bá rí bẹ̀ ẹfún láwọn pupa ó jọ tó bá dé lílọ àríkú rọra yàtọ̀ yóò mọ̀ rọra yàtọ̀ náà ni nígbà tó wá rí bẹ̀ nílé ayé tọ̀run ń kọ́ tó bá fún alẹ́ èso kan èso yẹn jọra wọn ni àwọ̀ àwọn èso yẹn jọra wọn ni àwọ̀ pọ̀
àwọn àwọ̀ ìpìnlẹ̀ òun ni mélòó? Mẹ́rin tẹ́ mọ̀ sọ àbí? Pupa, dúdú, funfun, olómi aró, aláwọ̀ ewé àti aláwọ̀ sánmọ̀. Mẹ́fà kó? Mẹ́fà ni ti pinlẹ̀ nù. Tẹ́ bá bẹ̀rẹ̀ sí dàápọ̀ oríṣiríṣi ni ó máa fún yín lọ. Ọba tó wá dá àwọn àwọ̀ yóò wá pa gbogbo àwọn oúnjẹ àlùjánnà láwọ̀ tó ṣe pé yóò wá súnmọ́ra wọn, tí ó súnmọ́ra wọn. Ṣùgbọ́n máa gbé ó mọ̀ dàbí pé Allahu Akbar wa lahum fiha azwajun mutahhara. Wọ́n ní àwọn ìyàwó alálùbáríkà, àwọn ìyàwó tó mọ́, ìyàwó tí ọkùnrin ò fọwọ́ kàn rí, ọkùnrin èèyàn àtọkùnrin àlùjánnà ò fọwọ́ kàn rí. Bóyá òye yín, ẹ̀yin tí ẹja àkàlẹ́ ẹmọ lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹjá bá lé ìyàwó yẹn náwọ́ sókè o, àwọn èèyàn kàn náwọ́ ni. Ta ló sọ fún ọ pé ìyàwó rẹ̀ ò lálàá? Ṣé kò sí lálàá rí? Naam. ń gbò wá lálàáhùn sáwọn bá aláṣepọ̀ náà. Ìyàwó àlìjẹ́nnà yàtọ̀. Ọlọ́run ni lam yaqmithunna insun qablahum wala jinn. Àti àlùjẹ̀nú ọkùnrin àlùjẹ̀nú àti àlùjẹ̀nú yẹn ò fọwọ́ kan rí. Kò sí tí ń jẹ́ wet dream. Wọn àfọwọ́ kan lójú ayé ni, ó tún wá lálàá, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Àní ẹni tó bá lálàá ìsìnbájì mọ́. Akàn sọ ni pé ti àlùjẹ́nnà yàtọ̀. Obìnrin ó mọ́ ọ̀hún fi á khalidun. Wọ́n wà máa ṣe gbére ń bẹ̀ láyé náà mọ̀ gbé àlùjẹ́nnà. Àbí Allah subhanahu wa ta'ala kò sí àlọ́mà àlùjẹ́nnà. Àbẹ̀kúdá kò sí àlọ́mà àlùjẹ́nnà. Àbẹ̀kúdá kò sí àlọ́mà àlùjẹ́nnà. Àbẹ̀kúdá kò sí àlọ́mà àlùjẹ́nnà. Ká mọ̀ wọ̀ náà ká tó wà àlùjẹ́nnà dákun Allah. Má fi wá sí náà kó tó fi wá sí àlùjẹ́nnà dákun Allah. Má fi wá sí náà kó tó fi wá sí àlùjẹ́nnà dákun Allah. Dákun àlùjẹ́nnà tó fún wa àlùjẹ́nnà Firdausi. Dákun àlùjẹ́nnà Firdausi ni dákun Allah. Dákun àlùjẹ́nnà Firdausi ni. Ànábì náà wá fẹ́ tọrọ àlùjẹ́nnà ètò ga ní ká tọrọ. Àlùjẹ́nnà Firdausi ni. Àlùjẹ́nnà Firdausi ni ń bẹ lábẹ́ àláràṣì. Gbogbo omi tí akérèmọdò ti ń sẹ́yìn abẹ́ àláràṣì ni ti ń bọ̀ yóò máa sàn. Tó bá yóò kọ́kọ́ ka àlùjẹ́nnà Firdausi kó tó kọ́ ka àlùjẹ́nnà mi. Allahu Akbar. Dákun àlùjẹ́nnà Firdausi ní kọfà. Dákun Allah àlùjẹ́nnà Firdausi ní kọfì fi wá sí. Dákun Allah àlùjẹ́nnà Firdausi ní kọfì wá sí. Dákun abíọ́, afi títóbi rẹ̀ bíọ́, afi àánú rẹ̀ bíọ́, afagbára rẹ̀ bíọ́, afi jẹ́kan ṣoṣo rẹ̀ bíọ́. Sì wá lọ́mọ àlùjẹ́nnà, mọ́ sí wá lọ́mọ aná. Àlùjẹ́nnà táwọn ń tọrọ àlùjẹ́nnà Firdausi ni. Àwa àti gbogbo ẹbí wa àti gbogbo ará wa àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àtẹbí wọn àtàrà wọn àtàwọn ọ̀rẹ́ wa àti gbogbo sàlàfíyà àti gbogbo mùsùlùmí àgbáyé. La hawla wala quwwata illa billah. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala Ibrahim innaka Hamidum Majid. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Báyìí sáà ń tilẹ̀. Tọ́ ọ yá sáà. Allahumma amin. Tọ́rọ̀ abájá síbẹ̀ àwọn náà láàfẹ́ wọn. A lè ti sọnù, ọlọ́mọ́sọ̀wánù, àwọn náà lè sọnù. Ìyàwó rẹ̀ ọjọ́ àárọ̀, ó di nǹkan mi, ó sì lọ lọ́kọ mi, náà. So ìyàwó ọkọ mi nù, ó di méní. Ìkejì ńgbà tó kú, kí ni ìyàwó ń ṣe? Sọmọ àlùjẹ́nnà ni. Náà. Ìkẹta, àwọn ò tiẹ̀ wá ní ìṣòro ọkọ tán fi kalẹ̀ sílé ayé ńkọ́. Tó ti yé, obìnrin yóò fọkọ ni. Àwa náà fún lọ́kọ, àwa náà fún níyàwó, kìí sàwọn. Gbogbo àyàwó tẹ́ bá rí, àwa náà ṣe kí ni o? Náà fún níyàwó, kìí ṣe kí ni o? Ọkọ tán fún wọn, àwa náà kóbìnrin tì, kìí sàwọn. Ẹ̀sùnpá wọn wà ní àwọn kí ni o? Ọkùnrin. Àwọn gẹ́gẹ́ lọ́lọ́run kọ́kọ́ dá sílé ayé. Ó wá dá olùrànlọ́wọ́ fún wa látara ẹ̀fàtà wa.
èyí tó wọ́jú egun ẹ̀gbẹ́ rib lọ́lọ́run ti dá. So ẹ rí pé wọ́n pé wọ́n dẹ̀ máa pọ̀ nínú náà, ọlọ́run má ṣe wá lọ́mọ náà, obìnrin máa pọ̀ gan nínú náà. So gbogbo orí tó kọ́kọ́ bá ṣe wọ́n máa ń ṣàìmórí sí, wọ́n ẹ̀ pẹ́ gbàgbé ọpọlọ wọn. Ta ló mọ̀ bóyá torí irun tán máa ń dì ní táyìn bomi sórí, wọ́n máa bomi sórí wọ́n ní irun wọn ò tì àbí bóyá orí wọn máa ń gbóná. Obìnrin tó ń gẹrun náà nǹkan náà ni. Ọlọ́run dá wọn lẹ́ni tó lọ́pọlọ, Ọlọ́run ànábì jẹ́ ká mọ̀ ọpọlọ wọn ìlàjì ni. Ọlọ́run dá wọn fún wa ni, wọ́n ń ṣẹrú àbọ̀ ó sì wọ́n rọ̀ fún wa. Ṣàwálá ni wọ́n ń ṣẹrú, ó dá wọn nítorí wa. Ṣó tí ó bá dijọ́ gbèǹde náà ló fi ní kódà yàtọ̀ sáwọn ìyàwó wa a tún ní àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ tán tó tọ́jú fún wa sọ̀hún, tán ní agbára gan, tán rẹwà gan, tán ṣe gbogbo ẹ̀ gan, ẹni tí ò bá tiẹ̀ fẹ́ yàwó kankan. Sọlọ́mọ ló mọ ètò, bọ̀ ìyàwó wa tá a bá kú, ọkọ wa tá a bá kú, ara àwọn ìyàwó wa ni, ara àwọn ọkọ wa ni. Ìyẹn wà ní kọ́lọ́ mọ́ fi kún. Àmọ́ pé ìyàwó wa tó lọ́kọ mi rárá. Mo rò pé yé Allahu a'lam. So à ń dájọ́ yìí lórí nǹkan tá a fẹsẹ̀ lé nínú Kùránì. Ṣó ti máa ń àtàdí sáà rí pé ìyàwó àwa náà ní àwọn ìyàwó, kìí ṣe pé ìyàwó ní àwọn ọkọ, ó yà bí òye báwọn. Allahu a'lam. Lórí ọ̀rọ̀ ìyàwó náà. Ìyàwó tí ó fẹ́ ọkọ alákọ̀ọ́kọ́ ó sì dáadáa pẹ̀lú ọkọ nígbà ìfẹ́. Ó tún padà wá rí màálù, ó tún fi ọkọ yìí náà ó tún sì dáadáa pẹ̀lú ẹ̀ náà kò jáde láyé. Bóyá ìpele mẹ́ta bá wọn ìlú ẹ̀. Ta ni ó lẹ́tọ̀ọ́ sí tí ẹni tó fẹ́ gbogbo náà ló sì dáadáa pẹ̀lú. Agbára eléyìí agbára kọ̀kọ̀ Ọlọ́run ni. Tó bá jẹ́ wípé ní ẹni tó jẹ́ ní ìgbẹ̀yìn ni ó jẹ́ ọkọ fún, Ọlọ́run ló mọ̀. Tó bá jẹ́ ní ìtàkọ́kọ́ náà ni Ọlọ́run ló mọ̀. Ẹ má gbàgbé pé gbogbo tá à bá ń fẹ́ láàrin ilé ayé ní ìjọ́ gbèǹdé Ọlọ́run àsìkò tèmi tó kù ìyàwó mi ni. N tí ń fẹ́ ni pé ìyàwó mi ọjọ́ àárọ̀ ó ní mo fẹ́ kó jẹ́ ìyàwó mi, kó wà lára ìyàwó mi. Ìyẹn tún kọ́ tó náà wà Àlùjánnà. Àmọ́ ọkọ mi ló bá kú ẹjá sọpọ̀ kan ló yẹ kó jẹ́ tó bá bẹ lọ́hùn, Ọlọ́run mọ̀ bí ó sì ṣe oyè yín àbí oyè yín. So ọ̀rọ̀ kọ̀ọ̀kan ni, so ká fi kalẹ̀ báwọn. Àwa sáà mọ̀ pé a fẹ́ yàwó, a mọ̀ pé àwọn ìyàwó ó jẹ́ ìyàwó tá a bá jọ já sí Àlùjánnà. Tí kinní náà sì ń bẹ nílẹ̀, ẹ bá mi sọ ẹlẹ́yinjú ẹgẹ́ náà tún bẹ nílẹ̀, wọ́n tún bẹ nílẹ̀. So tí tẹ́ bá gbọ́ ròyìn wọn, àwọn obìnrin ó mọ̀ jẹ́ wúwo láwọn ròyìn wọn. Àwọn obìnrin ètò ẹ̀ṣọ́ obìnrin rárá lẹ́gbẹ̀ẹ́ wọn, ẹ̀ṣọ́ obìnrin rárá tẹ́ bá gbọ́ ròyìn wọn. Kọ́lọ́ sí wa lọ́mọ Àlùjánnà. Wọ́n á sọ pé fún àwọn obìnrin lẹ́yinjú ẹgẹ́ àbádá fáwọn. Ṣé pé àwọn àyà tẹ́ bá ti fi wéra wọn, ẹ ti rí pé àwa láfẹ́ àwọn ìyàwó. Ṣùgbọ́n ṣé a ní farúgbó wọ̀, a ní wọ̀ ní wọ bàbá àjágbó, a ní wọ̀ ń wọ bá mi, a wọ̀ ń wọ ọlọ́mọ ọkùnrin ni. So yé àbí òye. So a sì ní ríra wa tá bá fẹ́ ríra, tá bá tún fẹ́ ríra á ríra wa. Ó yé àbí òye. Ṣé ìbéèrè ti parí? Yeah. Hafs náà ni ó fi ka Quran délẹ̀ àti lórí ìrun kò lè bọ́ sí. Tó bá ń kírun lọ́wọ́ ó wá ka Fatiha ní Hafs, ó wá lórí rákà kan bó ṣe ka Hafs tán yóò mú mi bá wá ka Warsh. Kódà gan pé yàtọ̀ sí Fatiha súrà gan yóò tún wá dìde rákà kejì ó bá tún ka Qulū, ìkẹta ó bá tún ka rárá. Àǹfààní àádúró sẹ́yọ̀kan, ẹyọ̀kan tẹ́ bá fi kírun náà lẹ́ fi kírun, ẹyọ̀kan náà lẹ́ kà, àfi tẹ́ bá fẹ́ ka kí ó papọ̀ ní kíkà. Ṣé tí ní wà nísìn ní kíkà ẹlẹ́mọ̀ papọ̀ yàtọ̀ pé ẹ̀yìn ka Warsh náà lẹ́lẹ́ nǹkan ẹ̀ ti já sí Qulū lẹ́lẹ́ rárá
ẹ̀kan sáà ń ka bó ṣe wù yín rárá ẹ̀ lè kaba tó ti Allahu a'lam ṣe ilé làwọn afẹ́ ní kíra àṣàlẹ̀ fún wa tó ṣe pé bá ṣe gba kí ó fáwọn sàhábà náà àwọn sàhábà bá ṣe gba ẹ wo Umar kí ó tó mọ̀ ó yàtọ̀ sí kí ó ti ẹnìkan mọ̀ ó di nǹkan àbí ó di nǹkan kárí gbogbo ẹ̀ lànà bí nǹkan pọ̀ ni kò ní di nǹkan Umaru mọ̀ pé kí òun yàtọ̀ sí kí ó ẹni yìí bí ṣe ń pè náà ànábì kan bá sì ṣe kọ́ mọ́ kí wọn nù ẹ mọ̀ rí Umaru tá à ń sọ yìí radiyallahu anhu ẹ mọ̀ rí ní Ibn Kathir òun là fà gbà fún Ibn Kathir wọn náà kọ́ yẹn kí o àwọn sọ fún mi pé ó kọ́ yẹn kí o tó ń ti khilafa wọn náà kọ́ yẹn kí o kọ́ yẹn kí o kọ́ yẹn kí o Usman ó kọ́ yẹn gan Ali àwọn khalifa méjèèjì ẹ mọ̀ pé kó tó di pé wọ́n di khalifa àyè wà fún wọn wọ́n tó di khalifa but Umar ó kọ́ yẹn kí o Ibn Kathir Abubakar ni kò ráyè mi ò tí ì rí riwaya kan Abubakar kọ́ yẹn direct èrè ṣùgbọ́n wọn náà ní àdìsí rẹ̀ náà pọ̀ torí pé lẹ́yìn ikú ànábì kò pẹ́ tó fi kú lọ́lọ́run sí ló ń sábàbí tí ó ṣe kíni ìpìlẹ̀ fẹ́ wó ni láàrin ọdún méje ó ṣe iṣẹ́ Abubakar ṣiṣẹ́ iṣẹ́ tó ṣe ń làwọn yòókù ń ṣe fàájì náà ṣe ó sì jẹ́ nìkan tó rọ̀ tó bá ń kírun gan ó lè bú ẹkún wọ́n rò pé òní lè ṣe ni ànábì tí ń takókò àsíá ogun fún Usama ọmọ Zaid táwọn Róòmù pa ó takókò ẹ̀ wọ́n ń kọ́ ọmọ ogun jọ lọ́wọ́ lànàbì kò sí lálẹ́ sẹ́lẹ̀ bó ṣe kú bá àwọn kan bá láwọn yìí yọ zàká ẹni tó bá sì lóò ní yọ zàká kí ni ògè ìfèrí ni Abubakar bá ní wọ́n tún bá wọn náà jà gèfèrí méjì ló ń fẹ́ bá jà àsábà ní hàbà àwọn ilé tí ẹ̀ sífọ́n tí ẹ̀ ń kírun ẹwọ nǹkan sífọ́n tí ẹ̀ ń kírun àwọn ilé gèfèrí pàlè ni wọn àwọn ilé ń kírun manájú ó sì jáde ń bẹ̀ ọ́ Abubakar ní rárá méjèèjì lájà ajá ilé okùn tán fi ń so ẹran lásán ẹni tí ń bá ń fún ànábì ní zaka ẹni tó bá lóò ní fún ànábì tó kò ní mú wá wàláì ń bà jagun àsàbẹ́ ni ọba wọn jà tó sì pé mùsùlùmí ni wọ́n nìkọ́ṣ mùsùlùmí ni wọ́n ó ní bẹ́ẹ̀ ni àmọ́ nǹkan tó ṣe báyìí Umaru wa ka àdísìn òní wọ́n pa mí láṣẹ kí n bá yàn jà títí tán fi gbàgbọ́ títí tán bá sì ti ń yọ kìnnìkan àyàfi pẹ̀lú ìwọ̀ rẹ̀ gẹ́gẹ́ náà ni ìwọ̀ owó ni zaka wọ́n wá ti yọwọ̀ kúrò ń bá wọn jàṣẹ́ ilé ìtumọ̀ sí pé a lè rí géńfèrè ńlẹ̀ báyìí kò náà ní bá géńfèrè jà kìí ṣe pé ìjà ìdà nìkan ìjà pé ká mú ẹ̀rí wá pé ń tán sọ ìsọkúsọ ni káwá mọ́ wo mùsùlùmí tó jẹ́ ń bídà mùsùlùmí tó ti di murtad káwá mọ́ wò náà pé ó ti ẹ̀ sì ń jẹ́ Abdullahi ẹ jẹ́ ká fi kalẹ̀ ilé tó ń jẹ́ Ògúndárí oníkábájá méjèèjì náà làbájá tàbí ká pa gẹ̀ǹfèrí gan ti ká fèsì òun kábájá ìjà kí ni a yọ àwọn ẹ̀rí wá fún nísìgbà ní ìsọkúsọ lọ ń sọ ilé ìwúlẹ̀ tí wọ̀ Islam gbogbo ayé sì ló mọ̀ pé ilé ò sínú Islam ilé tó wà ní Islam nǹkan bẹ́ẹ̀ bá dákẹ́ yóò balẹ̀ jẹ́ ẹ tètè kó sí ẹ ṣàlàyé fún ẹ ṣe kọ́mọ́tò ó jàlé ẹ ṣídìí rẹ̀ ayé tó bá jẹ́ ìjọba Islam ni wọ́n ti máa ń tàṣe fún àwọn olójọba Islam ẹ ṣídìí rẹ̀ ayé pé lágbájá kìí ṣàfáà lágbájá ìṣàfáà ó fẹ́ sọ̀yàn nù ni kíákíá kí ló tẹ̀ fi wọ́n bá mi jà ṣe báwọn tá jẹ́ géńfèrí pàlìpàlì ìwọ gan tó ń ṣe kó dàkọ́rọ̀ rẹ̀ mọ́ ti já sí géńfèrí àṣàlàyé fáyé pé ìṣọkúsọ ní sẹ́rí mánájì ń bẹ̀rùn tó mánájì sẹ́lẹ̀ fi wọn fọ́ọ̀mù ẹ̀ wọn hùn oyè yín àbí oyè yín níta Abubakar ẹ wo ogun tó já pọ̀ ó tún jà tán ẹnìkan bá tún dìde ní ànábì lòun Musailama kadhab àti Abi Talhat al-Asadi àti Sajaha obìnrin àmẹ́ta bá dìde ọba tó lánàbì làwọn ànábì lẹ́yìn kó ànábì kò mọ̀ tí pé 2 years kò pọ́dún méjì ó sì tún kò sínú
Musailama òun mogun jà àsábà náà mọ́jà àwọn Hafiz náà wá pọ̀ jù nínú tán lọ jagun ó sì pa Hafiz 70 ló pa orí eré náà tún wà Umaru bá ní òun rí pé kánkó Kùránì jọ gbogbo ìtàn kọ sí ọ̀gbọ́mù ọ̀pẹ tán kọ sí àwọ̀ ewé àwọ̀ kìíní kan gbà pọ̀ kó di tírà torí bí àwọn ilé ìṣekú lójú ogun tí gbogbo àwọn bá kú ó ti tánù Abákà ní bídíà lọ fẹ́ sẹ̀yìn ní ṣe bídíà Umaru ní kìí ṣe bídíà ṣe bọ́ náà ti ṣe báyìí ṣe bọ́ náà ń pè báyìí ṣe bí báyìí ṣe bí wọ́n ń kọ́ ṣe bá kàn fẹ́ gbá àjọ sójú kan ni ní kọ́ sì gbóná dáadáa Abákà sọwọ́lẹ̀ bí Umaru náà ṣe sọwọ́lẹ̀ ńgbà tán fẹ́ bá àwọn ẹnirí dájà tí òye Umaru eléyìí náà òye Abákà ó padà yé ó ṣe kí ni ó náà sọwọ́lẹ̀ wọ́n tún wá pẹni tí ó kọ́ ọ̀nà bà ní ìní sentán náà bí ò ṣe bídíà lẹ́fẹ̀ẹ́sì wọn ṣàlàyé fún ọ̀nà tó wá ṣe pẹ̀lú ẹ̀rí ni ẹ̀rí là fi ń ṣàlàyé nǹkan kí tí pọ́ wá jókòó wá hun nǹkan wá lọ́lọ́ ń sọ ànábì ń sọ ẹwẹ̀ rí káìsì tó gbà lọ́ ẹ̀ tó ń tẹ̀rí rẹ̀ náà yóò yé wa dáadáa náà ẹwù iṣẹ́ tó Abákà ṣe láàrin ọdún 2 àtòṣù 6 mo ló ti ráyè ogun bíi mélòó láti kàn ogun 5 kódà ìkanú ogun yẹn ó rán Àlí lọ jagun ọwọ́ àwọn ẹ̀yìn wá fẹ́ máa lé díẹ̀ bọ́ ti ránṣẹ́ nù à ń béèrè ìrànlọ́wọ́ Abákà tún ó gun ẹṣin túkúdà òun náà tún lọ yọ̀dà mo ló ti ráyè náà ó yà rí òye so Abákà kò ráyè kọ́yàn kí o dáadáa àmọ́ òun náà kọ́yàn kí o ẹ mọ̀ gbọ́ kí o rẹ̀ kẹsí pé ẹ̀ ní rí kó kán pọ́ nítorí kò ṣe kí ni irú ìta sọ ní sàárà kí ó náà ni àsàfi ti sẹ́ẹ̀sọ́ ó wà báwọn Allahu a'lam subhanakallahumma wa bihamdika ok ó kù ìbéèrè káàbí ìbéèrè ìgbẹ̀yìn ẹjọ́ pẹ̀lú pé tó òkú bá bóyá kò tẹ̀ tí ó ti yé ṣáńpé ẹni ẹ tó òkú bẹ́ẹ̀ wọ́n padà túbá tí kò bá ká ìyẹn lọ́rú àgbẹ̀ ẹni ẹ bá kú ní process. gẹ̀ǹfẹ̀rí ni jẹ́ ẹgbẹ́ èyí bá adékùn sílá. ní kírun sílá àbí ṣé Ọlọ́run tó lè gba àforíjì. kò ní gba àforíjì gbogbo ibi tó fẹ́ lọ ló ti yé ẹni bá pápọ̀ mara kọ̀ọ̀kan ó ti pẹ́ra ní rọ́bù kan sí láni nípẹ̀ rọ́bù tọ̀gútù ni tá bá pẹ̀ rọ́bù gan fi ń ṣe yẹ̀yẹ́ ni ẹ̀kọ́ náà sọ àrùbábá ṣé rọ́bù rẹ̀ lè dẹ́dà sẹ́rí pé yẹ̀yẹ́ nù ṣé rọ́bù ẹ̀ lè bọ́ ẹ̀dá ṣé rọ́bù ẹ̀ lè pààyàn ìgbà tí ọba kan láyé ànábì Ibrahim ṣánábì Ibrahim sọ pé rọ́bì ẹlẹ́dì yóò ṣìwọ̀ ìmì tó lúwa mi ní iye òkú ní ń pa òkú olóhùn náà lè yè òkú òun lè pa òkú ó yẹ kó àwọn èèyàn méjì wá ó pa ilé ó yá ilé mi ò pa mọ́ ṣé pé mo ti pa ilé ànábì Ibrahim ni olúwa mi ó mú òun jáde níbi títí ń yọ ìwọ wá mú jáde níbi títí ń wọ̀ ìyẹn ọ̀bú ìtàlẹ́bì káfà sọ̀tá bá pe ní rọ́bù tọ́lọ̀ ń pè irú àwọn nǹkan lọ́dọ̀ àwọn oníbàlágà yẹ̀yẹ́ ni tàwùbíìkì ni ìkejì wọ́n ń pè sákèsí pé kọ́pọlọ rẹ̀ kó pé tó dá máa pèyàn rọ́bù tó sì mọ̀túnmọ̀ rọ́bù yóò àbẹ̀rẹ̀ pé sóun lè dẹ́dà imam só lè dẹ́dà só lè yí ẹ̀dá só lè pa ẹ̀dá só lè bọ̀ ẹ̀dá só lè darí àlámọ̀rí ẹ̀dá òun ló kọ kádàrá ẹ̀dá nígbà tí ó wà lè ṣe kí wà ní kọ̀kọ̀ tí ń gbàgbùmọ́ra ẹyọ kan ló mú àìmọye nǹkan ló lọ́mọ nǹkan ti lúpọ̀ mọ́ra wọn àbí kó yá tètè sọ pé Ọlọ́run mo túbá o ìmọ̀ kọ̀kọ̀ kò wá túbá wọ́n wá ṣe àlàyé fún kò gbọ́ wọ́n sọ fún ó lò ní gbà mọ́ sọ pé Ọlọ́run bọ́ sọ̀rọ̀ kò gbọ́ mọ́ sọ pé ọ̀rọ̀ Ọlọ́run kò gbà mọ́ sọ pé ọ̀rọ̀ kankan kò gbọ́ mọ́ dá ṣẹ̀ríà tuntun tó yàtọ̀ sí Quran wọ́n ti tú sí ìbò
tó bá rí pọ́ fẹ́ di àfihàn wá sí náà ni lọ́ka tèǹbó rẹ̀ ààbọ̀ wá tèǹbó hadith wọ́n ti tú sèǹbó tó wá fẹ́ ti gbọ́ fẹ́ di àfihàn wá sí ọfẹ́ di onímọ̀ràn táwọn èèyàn mọ̀ wá dá ìmọ̀ràn pàtàkì lọ́dọ̀ rẹ̀ tó sì mọ̀ tọ́ wọn sọ́nà olùtọ́sọ́nà ni ọ́ hadith wà ọtún sèǹbó kùránì wà ọ̀ sì ní dá gbọ́yé ọgbọ́yé pẹ̀lú àgbọ́yé àwọn sàábà ni gbogbo kíní ìná ti kọ́ léǹbó ó lóòní gbọ́ ó lóòní gbà níbo lọ̀rọ̀ rẹ̀ ó jà sí iná kódà ní kírun sí la torí pé kí ni o kìí ṣe mùsùlùmí gèǹfèrí ni gèǹfèrí gbogbo ẹni tó bá pàpè mọ́ra fún mọ́kọ̀kọ̀ náà kí náà mùnáfìkì àgbà kí ni wọ́n gèǹfèrí náà kàn gbá sọ̀wọ̀ ni kí náà lọ́nà sọ ká mọ́ ṣe sí wọn wala tusalli ala ahadin minhum mata abada tá a bá fi lè máa ní kírun sí wọn lá wala taqum ala qabri wọ́n dùn sálẹ̀ rẹ̀ náà ó yà bí òye kò yé yín o ṣé ó yé yá bí òye yín a ní kírun sí ní tọ́lá a ní ṣàdúà fún bàbá ìṣàdúà fún á jẹ́ ìyànjọ́ gbé nípa ṣàdúà fún a ní sin nílànà mùsùlùmí a ní gbé lọ sí tẹ mùsùlùmí ẹni bá nírú ìṣesí a ní gbé lọ tá a bá mọ̀ nìkan ni tá a bá dàpọ̀ ọlọ́wọ́ tún ti ẹ̀sà àmọ́ tá a bá fi lè mọ̀ a ní kírun sí la a ní sin sí tẹ mùsùlùmí a ní wẹ̀ akàn lọ ti akàn sẹ́mọ kí òkú ẹran mọ́rùn akàn gbẹ́lẹ̀ akàn fi sínú ilẹ̀ akàn bò akàn sáàbò irun tí wọ́n ṣe fún kí lórúkọ rẹ̀ nù Abu Talib akàn lọ bò mọ́lẹ̀ kò tọ́ sínú náà kò tọ́ sínú kò tọ́ sàdúrà kò tọ́ síjọ sísin ká sin ní ọ̀nà tó dáa so yé báwọn nísìn gbogbo ẹni wọn bá ti sọ fún tó mọ̀ tó kọ̀ tó lóun rí nǹkan kan tá a lésù lọ ń rí tí ó gbà bá ṣe sin láti sọ àdúrà tó bá ṣe fún gan ò lè bá ká tó wá sọ pé ní ànídìí àti ṣàdúrà fún abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣe wá ní mùsùlùmí tí ó fún wa ní mọ́nì tó yè kóró kó mọ́ sí wá ní gẹ́ǹfèrè kó mọ́ sí wá mùnáfìkì kó mọ́ sí wá ní bídíà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh